Ìbà òtòdó wà Olódùmarè wọ ní jẹ́bẹ̀ kábíyèsí àjàláyé àjàlọ́run ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurú jágádó tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrọ̀ ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà ìbà ilẹ̀ Yorùbá ìbà Ọbàtálá ìbà Odùduwà ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí gbárùmọ̀lẹ̀ ojú kọ̀tún ìbà àwọn igbárùmọ̀lẹ̀ ojú kòsì ìbà ọ̀tàrẹ́lúgba irúnmọ̀lẹ̀ tá a lu sẹ́rẹ́ fún ìbà aláyé Ọlọ́run ìbà Ọlọ́run ìgbásẹ̀ ìbà ìgbásẹ̀ arẹrẹ ní mògún orúkọ tá ń pòkú lápá ayé gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà ẹni ẹbọ ti fín ẹlẹ́tùtù Yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ Yorùbá ó ti ṣeé ṣe ó ti fẹsẹ̀ múlẹ̀ torí wípé Yoruba Nation no going back bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi ti àṣẹ ní tòní torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní ti gbìn kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlákọ̀ṣẹ́ ohun ẹnu mi dàfọ̀ṣẹ́ torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn dandan ni kó dára ọmọ inú ẹ gbogbo èyí tí mo bá wí lónìí dandan ni kárọ̀ òwúrọ̀ mọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yoruba Nation ó ṣeé ṣe tá ẹ finú fídọ̀ dúró gbẹ́ngbẹ́ng wípé àfikíran Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ rìn lọ́sàn-án àtàárọ̀ kùtù bẹ́ẹ̀ rìn lọ́gẹ̀jọ́ bẹ́ẹ̀ rìn níyàlẹ́ta àtìlẹ́yìn Olódùmarè àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé ẹ ní bá wọn kígbe gbàmígbàmí ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi ò sòrò mànìfìà àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá bì kó sọ̀rọ̀ rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ ẹ ò ní bá wọn rí jẹ àwọn ọmọ adarí oorun láéláé àṣẹ wàá bẹ́ẹ̀ ni ó àníṣe gbogbo àwọn tó dìgírí dìgbàmú pípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú ẹ ò ní bá wọn ṣàìsàn débi ẹ̀mí gbé wà torí wípé pẹ́pẹ́ lówó ń ṣe nílé arọ́ ara pápá là bẹ́ tu òdòdó kan kò ní sọwọ́ kó má bá wọn nájà àyípàkùrọ̀ ẹyẹ lórí ìtẹ́ àìsàn kankan kò ní filé yín ṣe bùgbé ọmọ aráyé kò ní bá wọn fẹ́ gbá fún yín lóúnjẹ torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn àní gbogbo àwọn tó fọwọ́sowọ́ tí wọ́n finú konú lórí kíran rere ọmọ Odùduwà lè jí múmúṣẹ tí kì í ṣe torí ipò tàbí ṣe árími tí wọn ò sọ́ra wọn dàparò sábẹ́ ìran Yorùbá gbé kà tó jẹ́ pé ìdúró re ohun ìfẹsẹ̀rílẹ̀ àti dúró gbẹ́ngbẹ́ng Yorùbá Nation lẹ́yìn ń fẹ́ ní gbogbo ìgbà ẹ ó roko àlọ́dé ẹ ó máa rọjà lọ́bọ̀ ilé kò ní lé yín síta o ọ̀nà kò ní nà yín láéláé lágbára orírun ilẹ̀ Yorùbá torí wípé àṣẹ iná níná fi ń jógbó o ṣeun alùsẹ́rẹ̀ mi àṣẹ òrùn lòrùn fi ń gàtà ó dọwọ́ aṣálú ó dọwọ́ àmì ìlú ó dọwọ́ ìgbé àmì kóró títì adágbákọ́ adàgbàfọ́jà ológìní òru kò ní jẹ́ ká ẹ ṣiṣẹ́ tọmọtọmọ àṣẹ bẹ́ẹ̀ àfọ̀gbóhùn lórí gbogbo èyí tí mo wí lónìí fún gbogbo ènìyàn tó bá fẹ́ kíran Yorùbá tẹ̀síwájú ó ṣẹkúṣẹ náà ní tìlákọ̀ṣẹ́ o ẹ̀ní dẹni ẹ̀yìn láéláyé ìtọ́ ẹnu mi àṣẹ ṣùgbọ́n ṣá o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gòkègbodò gbégidí náà gbígba Yorùbá Nation ó yá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọkùnrin ni ló ń ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọmọdé ìbá ṣàgbàlagbà ọba ní tàbí jòyè ló ń ṣàtakò gbígba Yorùbá Nation ọ̀bàràká ó
yá máa ká wọn dà sọ́run. Ìbá aṣọ olóṣèlú, ìbá àṣẹ ìran míì, tàbẹ́ni tó súnmọ́ra Yorùbá bíi kásán ọrùn ló ń fojú sọ̀rẹ́, tó ń dẹ́yìn sọ̀tá, tó ń wí pé kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká, ó yá máa ká wọn dà sọ́run. Torí wípé gírílẹ̀yà là bẹ́ tú, bẹ́ẹ̀ ni gírílẹ̀yà là bá gbọ̀nrín, kókókókó là bá ọmọ onígbògbó, gbogbo ọ̀tá Yorùbá káàbọ̀ sí orí ètò. Ẹ jẹ́ máa bá mi fi ṣe bá ti ń wọlé. Ẹ ṣé sà. Láti dènà òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò fi rí. Bóso lóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò fi rí. Ìbá aṣọkùnrin, ìbá aṣọbìnrin, ìbá aṣọba, ìbá aṣèjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò fi rí. Àníkọ́ba má ṣèlú ẹ̀, àníkó lóṣèlú má ṣòṣèlú, ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbó lóṣèlú kó lóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbégi dínà ìran Yorùbá, wípé òun fẹ́ máa dabarú gbígbó òmìnira ilẹ̀ Yorùbá, ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fi rí ìbò fi rí. Yóò ṣẹ lérí àwọn ọ̀tá, ó dilé odì ọmọ Odùduwà, èpè kórókórókórókóró, ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ti mọ̀ wípé takẹsẹ ní ṣẹ láwùjọ òkú, tìjímèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣẹ láwùjọ ọ̀bọ. Dédé ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá, dédé ní kó tó ràn Yorùbá lọ́wọ́. Agbọ́dúdú ẹyẹ mákè, agbọ́dúdú ẹyẹ mákè, ọya dá mi lóhùn sẹ́rẹ̀ mi dá mi lóhùn. Agbọ́dúdú ẹyẹ mákè ló ní kómìnira ilẹ̀ Yorùbá ó tẹ̀ wọ́n lọ́wọ́. Ẹlẹ́ra fún Bákilọ́ya, àwọn oko tẹ́ orí ọ̀rán. Òun ló ní wí fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ dàrin bàbá wa Pọfẹ́sọ̀ Akíntóyè, bàbá wa Adéníran, Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, àti màmá wa Onítìrí, àti gbogbo àwọn tó ń sòkè sódò wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú. Gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrin wọn rú, ẹlẹ́ra fún ni kó máa rá wọn níyè tọmọtọmọ o. Àníṣẹ́ gbogbo ìsun àbíwálẹ̀ tó fẹ́ máa gbégi dínà ọmọ Yorùbá, oko tẹ́ orí ọ̀rẹ́ kó máa kó wọn dà sọ́run àrèmábọ̀. Torí wípé àjìgàn òòrùn tó bá ti ṣe ìtìjú ló bà, kí ìtìjú ó bá gbogbo àwọn ọ̀tá Yorùbá nation. Ètò kó máa tún gbogbo ìran Yorùbá ṣe. Àpọ̀sìmọ̀gbà ló ní kíran Yorùbá ó dà pé sì síre. Torí wípé òde mọ sílé lé mọ jáde lórúkọ tá ń pè ní ìyàmí àtẹ. Asokú gbọrọ kálé lórúkọ tá ń pè ní èmèrè. Àwọn ọmọ Odùduwà, àwọn ọmọ Yorùbá sunkún òmìnira mọ́ yín lónìí. Wọ́n sunkún ajé mọ́ yín lónìí. Ọmọ Yorùbá sunkún ìlọsíwájú mọ́ yín lónìí. Yorùbá Nation yìí ẹjẹ́ ó ṣeé ṣe o. Oṣó ló bá diwọ́ ìran Yorùbá, ìtúkọ̀ bá wa tú. Àṣẹ àjẹ́ ló bá ń diwọ́ ìran Yorùbá, ìtúkọ̀ bá wa tú. Ẹlẹ́bọ lóògùn ló bá ń diwọ́ ìran Yorùbá, tó ń wípé Yorùbá Nation dàfàtì, ìtúkọ̀ bá wa tú. Olóṣèlú ló bá ń diwọ́ ìran Yorùbá, ìtúkọ̀ bá wa tú. Àfáà tàbí páìtọ̀ ló ń diwọ́ ìran Yorùbá, ìtúkọ̀ bá wa tú. Ìran Haúsá àbíran Ìgbò àbíran Fúlàní ló bá ń diwọ́ ìran Yorùbá, ìtúkọ̀ bá wa tú. Ìbá àsọmọ Yorùbá gẹ́gẹ́ ló ń diwọ́ ìran Yorùbá, wípé kí Yorùbá ó dẹni ẹ̀yìn, ìtúbá wa tú. Àṣẹ bẹ́ẹ̀. Mo ń kí wa bí ẹ ṣe ń wọlé. Ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò bí ẹ ṣe ń wọlé. Ẹ ṣé, ẹ jẹ́ ká máa gbádùn àdúrà yìí lọ. Ìbà òtótó wà, Olódùmarè wọ ní jẹ́bẹ́, kábíyèsí àjàláyé àjàlọ́run, ọba tó gbélé ayé kalẹ̀ sórí òfurufú jágádó, tó ṣàgbékalẹ̀ ilẹ̀ káàrà ọ̀tọ̀ láàrin gbogbo àwọn ọmọ adúláwọ̀ tá a mọ̀ sílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ aládé ń ṣèbà. Ìbà ilẹ̀ Yorùbá, ìbà Ọbàtálá, ìbà Odùduwà, ìbà àwọn ìsọ̀gbẹ̀ tá a mọ̀ sí Gbárùnmọ̀lẹ̀ Ojúkọ̀tún, ìbà àwọn Ìgbárùnmọ̀lẹ̀ Ojúkòsì, ìbà Ọ̀tàrélúgba Irúnmọ̀lẹ̀ tá a lu sẹ́rẹ́ fún, ìbà aláyé Ọlọ́run, ìbà Ọlọ́run Ìgbásẹ̀, ìbà Ìgbásẹ̀ Arẹrẹ ní Mògún, orúkọ tá ń pòkú lákàáyé. Gbogbo yìí la ti sáyá tẹ́ ẹ ti gbọ́ tẹ́ ẹ sì ti gbà. Ẹni ẹbọ ti fín, ẹlẹ́tùtù Yorùbá ti gbà wípé òmìnira ilẹ̀ Yorùbá ó ti ṣeé ṣe, ó ti fẹsẹ̀ múlẹ̀. Torí wípé Yorùbá Nation no going back. Bẹ́ẹ̀ ni ìtọ́ ẹnu mi di àṣẹ ní tòní, torí pé àṣẹ bọ̀lọ̀bọ̀lọ̀ ní ti gbìn, kọ́ṣẹ́kọ́ṣẹ́ ní tìlákọ̀ṣẹ́, ohun ẹnu mi dà fọṣẹ́. Torí wípé bí làkọ̀sìmọ̀gbà bá ti kọlà lẹ́yìn, dandan ni kó dára ọmọ inú ẹ. Gbogbo èyí tí mo bá wí lónìí, dandan ni ká rò ó rọ̀ mọ́. Gbogbo ẹni tó lọ́wọ́ nínú kí Yorùbá Nation ó ṣeé ṣe, tá ẹ finúfídọ̀ dúró gbẹ́ngbẹ́ng, wípé àfikíran Yorùbá ó ṣàṣeyọrí lórí gbígba òmìnira ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ rìn lọ́sàn-án, àtàárọ̀ kùtù, bẹ́ẹ̀ rìn lọ́gẹ̀jọ́, bẹ́ẹ̀ rìn níyálẹ̀ta, àtìlẹ́yìn Olódùmarè àtàtìlẹ́yìn àwọn aráàlẹ̀ ilẹ̀ Yorùbá kò ní fi yín sílẹ̀ láéláé. Ẹ ní bá wọn kígbe gbàmígbàmí, ẹ ò ní bá wọn rí jẹ àwọn ìyá mi òṣòro màlèfìà. Àwọn ọ̀jàǹgbàjàǹgbà lọ́mú ẹyẹ ńlá
ẹ ò ní bá wọn rí jà àwọn ọmọ adarí oorun láéláé àṣẹ wàá bẹ́ẹ̀ ni o àníṣe gbogbo àwọn tó dìgírí dìgbàmú wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú ẹ ò ní bá wọn ṣàìsàn débi ẹ̀mí gbé wà torí wípé pẹ́pẹ́ lówó ń ṣe nílé arọ́ ara pápá là bẹ́ tu òjòjò kan kò ní sọgbó kó má bá wọn nájà àyífọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ àìsàn kankan kò ní filé yín ṣe bùgbé ọmọ aráyé kò ní bá wọn fẹ́ gbà fún yín lóúnjẹ torí pé bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń fọhùn àní gbogbo àwọn tó fọwọ́sowọ́ tí wọ́n finú konú lórí kíran rere ọmọ Odùduwà lè jí múmúṣẹ tí kì í ṣe torí ipò tàbí ṣe árími tí wọn ò sọ́ra wọn dàparò sábẹ́ ìran Yorùbá gbé kà tó jẹ́ pé ìdúró re ohun ìfẹsẹ̀rílẹ̀ àti dúró gbẹ́ngbẹ́ng Yorùbá Nation lẹ́yìn ń fẹ́ ní gbogbo ìgbà ẹ ó roko àlọ́dé ẹ ó máa rọjà lọ́bọ̀ ilé kò ní lé yín síta o ọ̀nà kò ní nà yín láéláé lágbára orírun ilẹ̀ Yorùbá torí wípé àṣẹ iná níná fi ń jógbó ó ṣeun àlùsẹ́rẹ̀ mi àṣẹ òrùn lòrùn fi ń gàtà ó dọwọ́ aṣálú ó dọwọ́ àmì ìlú ó dọwọ́ ìgbé àmì ìgboro títì adágbákọ́ adàgbàfọ́jà ológìní òru kò ní jẹ́ ká ẹ ṣiṣẹ́ tọmọtọmọ àṣẹ bẹ́ẹ̀ àfọ̀gbóhùn lórí gbogbo èyí tí mo wí lónìí fún gbogbo ènìyàn tó bá fẹ́ kíran Yorùbá tẹ̀síwájú ó ṣẹkúṣẹ náà ní tìlákọ̀ṣẹ́ o ẹ̀ní dẹni ẹ̀yìn láéláyé ìtọ́ ẹnu mi àṣẹ ṣùgbọ́n ṣá o gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ń dúró gẹ́gẹ́ bí alátakò fúnra Yorùbá tí wọ́n ń gòkè gbọdọ̀ gbé gidi náà gbígba Yorùbá Nation ọyá gbóhùn ẹnu mi ṣàṣẹ ìwọ ilẹ̀ ọ̀bàràká máa ká gbogbo wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọkùnrin ni ló ń ṣàtakò ìran Yorùbá ọ̀bàràká máa ká wọn dà sọ́run ọ̀bàràká ìbá sọmọdé ìbá ṣàgbàlagbà ọba ní tàbí jòyè ló ń ṣàtakò gbígba Yorùbá Nation. ẹ káàbọ̀ mọ́mì mi o my beautiful mommy ẹ káàbọ̀ mà ẹ káàbọ̀ sà ẹ jẹ́ máa bá mi pín ẹ ṣe. Oh no. Ẹ má bínú o. Ìsọ̀tá tó ń wípé kíran Yorùbá ó dẹ́ni ẹ̀yìn ọ̀bàràká ọ̀yá máa ká wọn dà sọ́run torí wípé gírílẹ̀ yàrá bẹ́ tú bẹ́ẹ̀ ni gírílẹ̀ yàrá bá gbọ̀nrín kógbókógbó là bá ọmọ onígbògbó gbogbo ọ̀tá Yorùbá Nation fírí ìbò fírí ẹnikẹ́ni tó bá ń fira ẹ̀ sọ́fà láti dènà òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wá wọn mọ́dọ̀ fírí ìbò fírí mọ́sọ̀ lóṣèlú ló ń ṣàtakò òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wá wọn mọ́dọ̀ fírí ìbò fírí ìbá aṣọkùnrin ìbá aṣọbìnrin ìbá aṣọba ìbá aṣèjòyè ló ń ṣàtakò gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wá wọn mọ́dọ̀ fírí ìbò fírí àníkọ́ba má ṣèlú ẹ̀ àníkólóṣèlú má ṣòṣèlú ṣùgbọ́n ọba kọ́ba tàbí jòyè kí jòyè tàbó lóṣèlú kó lóṣèlú tó bá sọ wípé òun fẹ́ máa gbégi dínà ìran Yorùbá wípé òun fẹ́ máa dabarú gbígbó òmìnira ilẹ̀ Yorùbá ilẹ̀ máa wọ́ wọn mọ́dọ̀ fírí ìbò fírí yóò ṣẹ lérí àwọn ọ̀tá ó dilé odi ọmọ Odùduwà èpè kọ́rọ́kọ́rọ́ ó dorí ọ̀tá òmìnira ilẹ̀ Yorùbá ṣé bẹ́ẹ̀ tí mọ̀ wípé takẹsẹ ní ṣẹ láwùjọ òkú tìjí mèrè làwọn baba ńlá wa sọ wípé ó ń ṣẹ láwùjọ ọ̀bọ dédé ní tàbí dán òmìnira ilẹ̀ Yorùbá dédé ní kó tó ràn Yorùbá lọ́wọ́ agbọ́dúdú ẹ̀yẹ mákè ọ̀yá dá mi lóhùn sẹ́rẹ̀ mi dá mi lóhùn agbádúgbò ẹyẹ mákè ló ní gómìnira ilẹ̀ Yorùbá tẹ̀ wọ́n lọ́wọ́ ẹlẹ́ra fún gbágilọ́yà àwọn oko tẹ́ orí ọ̀rán òun ló ní wí fún gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fẹ́ dàrin bàbá wa Prọfẹsọ Akíntóyè bàbá wa Adéníran Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti màmá wa Onítìrí àti gbogbo àwọn tó ń sòkè sódò wípé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ dàrin wọn rú ẹlẹ́ra fún ni kó máa rá wọn níyè tọmọtọmọ o àníṣe gbogbo ìsun àbíwálẹ̀ tó fẹ́ máa gbégi dínà ọmọ Yorùbá oko tẹ́ orí ọ̀rẹ́ kó máa kó wọn dà sọ́run àrèmábọ̀ torí wípé ajigan oòrùn tó bá ti ṣe ìtìjú ló gbà kí ìtìjú ó bá gbogbo àwọn ọ̀tá Yorùbá Nation ètò kó máa tún gbogbo ìran Yorùbá ṣe àkọsìmọ̀gbà ló ní kíran Yorùbá ó dà pé sì síre torí wípé òde mọ sílé lẹ́mọ jáde lórúkọ tá ń pẹ̀yìn ìyàmí àfẹ́ asokú gbọ́rọ̀ kálé lórúkọ tá ń pẹ̀yìn èmèrè àwọn ọmọ Odùduwà àwọn ọmọ Yorùbá sunkún òmìnira mọ́ yín lónìí wọ́n sunkún ajé mọ́ yín lónìí ọmọ Yorùbá sunkún ìlọsíwájú mọ́ yín lónìí Yorùbá Nation yìí ẹjẹ́ ó ṣeé ṣe o oṣù ló bá diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú àṣẹ àjẹ́ ló bá ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú ẹlẹ́bọ lóògùn ló bá ń diwọ́ ìran Yorùbá tó ń wípé Yorùbá Nation dàfàtì ìtúkọ̀ bá wa tú olóṣèlú ló bá ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú àáfàá tàbí pàìtọ̀ ló ń diwọ́ ìran Yorùbá ìtúkọ̀ bá wa tú
ìran Haúsá àbíran Ìgbò àbíran Fúlàní ló bá ń diwọ́ ìran Yorùbá ìtukọ̀ bá wa tú ìbá àsọmọ Yorùbá gẹ́gẹ́ ló ń diwọ́ ìran Yorùbá wípé kí Yorùbá ó dẹni ẹ̀yìn ìtúbá wa tú àṣẹ bẹ́ẹ̀. àṣẹ wàá àwọn tí wọ́n bá wa ṣe kinní yìí àwọn alálẹ̀ ti Godfather Black Lion àdúrà yẹn á túbọ̀ máa gbà ẹ̀ní tí ẹ̀ní tẹ́ o láṣẹ Èdùmàrè. Ẹ jẹ́ mo ń kí gbogbo wa bí a ṣe ń wọlé ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin bàbá mi àti màmá mi gbogbo bí ẹ ṣe ń wọlé ẹ máa bá wa pín ètò ẹ ṣé ẹ jẹ́ ká kọ́ lọ nínú àdúrà. Ọlọ́run alágbára jùlọ a dúpẹ́ a yìn yín lógo nítorí pé ẹ ṣeun nítorí pé àánú yín dúró láéláé. Olúwa fẹ́ lọ nínú ètò yín Olúwa ẹ fi iná la ètò yìí kọjá iná ẹ fi la ètò yìí kọjá ẹ jẹ́wọ́ agbára yín gbogbo ohun tá ó sọ lẹ́nìí ẹ jẹ́ kí ó ti ọ̀dọ̀ yín wá ní ẹsẹsẹ Olúwa a fẹ́ ṣe nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀yin Ọlọ́run ẹ gba ìṣàkóso níkẹyìn ògo àti ọlá jẹ́ ti yín Jésù agbára wa àmín 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 ní orúkọ Jésù. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí mò ń kí wa o ẹ jẹ́ ká kọ́ gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó tẹ̀síwájú. Ẹ̀yin àti èmi ni ìmọ́lẹ̀ Oòduà Adúláwọ̀ mo kí gbogbo wa ẹ jọ̀ọ́ má bínú ok ẹni tí bàbá wa tí à ń gbé wọlé bọ̀ àwọn ni mò ń check wọn ok ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa bí ẹ ṣe ń wọlé ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé ẹ má bá mi pín ètò mi ò rí pín it's okay bẹ̀tẹ̀ bá mi pín ẹni tó bá rí pín ẹ bá mi like love mo máa bẹ̀rẹ̀ láti orí bàbá wa Olúwaṣeun Arówólò ẹ káàbọ̀ sí orí ètò ẹ ṣé mo dúpẹ́ Dádì Kúnlé Adéyẹmí ẹ káàbọ̀ màmá mi Alhaja Idayat Muriana Fọlárìn ẹ ṣé mọ́mì mi ẹ káàbọ̀ yèyé oge tíátíá ìyàwó dádì mi tó beautiful mọ́mì Àlùkò Olúwatósìn ẹ ṣé ìyá mi ẹ ṣé o àjọṣe wo ò ní bàjẹ́ o Olúwa ò ní paná ìfẹ́ àẹwà o ẹ ṣé mo dúpẹ́ mà Dádì Ọlámilékan Sóbò ẹ káàbọ̀ dádì ẹ kú ọjọ́ mẹ́ta sà gbogbo lé ńkọ́ ẹ ṣé mo dúpẹ́ bàbá mi èèyàn yìí dádì Àlàó Ṣeun ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò dádì wa Adébánjọ Bámidélé Jonathan ẹ ṣé ẹ kú ayẹyẹ ọjọ́ bíi àná àbí ìjẹta dẹni ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o ẹ ṣé dádì Wéndé Matthew ẹ káàbọ̀ sí orí ètò Dr. Oladosu Isaac you are welcome ẹ ṣé gan ni bàbá mi mo dúpẹ́ ẹ ṣé gidi gan dádì mi ẹ kú ọjọ́ mẹ́ta bàbá wa ọmọ bàbá onílù òfẹ́ òtú ẹ kú iṣẹ́ ìran yín o ẹ kú iṣẹ́ ìlú ẹ máa ṣiṣẹ́ náà débi èrè o ẹ ní ṣe àṣìṣe o ẹ ṣé ẹ kú ọjọ́ mẹ́ta sà nice to see you daddy daddy ọmọ mi Àríyọ̀ Ọlámidé yes ẹ káàbọ̀ long time I know long time well a tún ti dé padà ẹ ṣé bí ẹ ṣe ń wọlé ẹ má gbàgbé láti bá wa pín ètò
mo máa sáré mo fẹ́ sọ play fídíò kinní kan bẹ́ẹ̀ torí bàbá wa ó dà pé àlejò wa wọn kì í ṣe àlejò nítorí pé ilé wọn náà rèé ètò yìí ètò wọn ni ṣùgbọ́n torí time ṣẹmọ wọn ní àwọn kankan tí wọ́n fẹ́ ṣe so àwọn la máa kọ́ lọ sí ọ̀dọ̀ wọn so nígbà tí àwọn bá ti wá ṣe wọn ní sọ̀rọ̀ tán tá bá ti sọ nǹkan tá fẹ́ kó mọ̀ nípa ẹgbẹ́ náà so a máa bọ́ sórí nǹkan tí a fẹ́ ṣe gangan torí mi ò fẹ́ ṣẹmọ torí èní ìkọ́ torí ọjọ́ mi ò fẹ́ gbà wọ́n ní àsìkò ju bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ. Mo kí bàbá wa Bánjí Akíntóyè, mo kí bàbá wo lóyè Sunday Adéyẹmọ, mo kí bàbá wa Chief Imam Yoruba Nation, bẹ́ẹ̀ ni mo wá kí màmá wa obìnrin bí ọkùnrin, màmá Modúpẹ́ Onítìrí pé gbogbo wọn kú iṣẹ́ takuntakun o, a ò ní fi wọ́n ṣe àwátì, àtàwa náà tá à ń tẹ̀lé wọn nígbà tí a bá dé orílẹ̀-èdè wa tán a ò ní fi ẹnikẹ́ni nínú wa ṣe àwátì láṣẹ Èdùmàrè. Mo kí àwọn bàbá mi nínú iṣẹ́ ìránṣẹ́ nínú iṣẹ́ Olúwa, àwọn màmá mi gbogbo nínú iṣẹ́ Olúwa pé wọ́n kú iṣẹ́, wọ́n kú ìfẹ́ ìran wọn, wọ́n máa ṣiṣẹ́ ìdè bí èrè, àdúrà tiwọn náà máa gbà lórúkọ Jésù. Ẹ ṣé gidi gan, gbogbo yín pátápátá ni mo kí, gbogbo ẹ̀yin tẹ́ ń fi àdúrà ràn mí lọ́wọ́ lọ́tùn lósì, ẹ ṣé mo dúpẹ́ o, àdúrà tiyín náà máa gbà, gbogbo ibi tí àwọn ọmọ tiyín náà bá ń dé lórí ní gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, àánú Ọlọ́run, ààbò Ọlọ́run kò ní fi wọ́n sílẹ̀. A rí i pé a máa ní àlejò kan ní èní, bí mo ṣe sọ wọn ò fẹ́ ṣojú wọn, ètò yìí èmi wà ṣẹmọ béèyàn bá ṣe fẹ́, bí àwọn tá fẹ́ máa gbé wá bí wọ́n bá ṣe fẹ́ bẹ́ẹ̀ la ṣe máa ṣe. Àwọn ẹlòmíì ò fẹ́ kí wọ́n rí ojú àwọn ẹlòmíì fẹ́ kí wọ́n rí ojú wọn. Bàbá wa tí wọ́n ń bọ̀ wá ní èní wọn ò fẹ́ kí àwọn èèyàn rí ojú wọn, ṣùgbọ́n a máa gbọ́, màá pè wọ́n orí aago láti máa gbọ́ ohùn wọn, tá máa bá wọn sọ ọ̀rọ̀. Ẹ jọ̀wọ́ gbogbo nǹkan tí wọ́n bá ń sọ ẹ máa bá a ṣe kí ni, ẹ máa bá a mú dání. Lẹ́ẹ̀kan náà kẹ́ máa bá mi pín ètò. Yes, mo kí bàbá mi Dr. Michaela, ọ̀gá mi, bàbá mi, ọmọ ìyá mi pé àjọṣe wo ní bàjẹ́ o. Black Lion, èèyàn yìí Godfather Yálájé, ẹ ṣé mo dúpẹ́ o. Dádì mi Moses Adeleke, mo kí yín o, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gidi gan ni o, àjọṣe wa gbogbo wa kò ní bàjẹ́. Mo kí màmá mi èèyàn yìí, my beautiful mommy, tẹ́ bá ń gbọ́ kò gbèrègbè, mommy mi Florence Faleye, mommy mi Florence Faleye, ṣé mọ orúkọ wọn? Mommy mi Florence Orowon, mommy mi Florence Orowon, wọn rán yànṣẹ́, wọn rán yànṣẹ́ o, ẹ káàbọ̀ sí orí ètò mà, mo kí yín o, mo fi orúkọ Ọlọ́run kí yín, àjọṣe wo ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá gbè yín o, ẹ máa jèrè àwọn ọmọ yín lórúkọ Jésù Kristi. Ẹ ṣé mo dúpẹ́. So ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Èmi ní tèmi ṣẹ́rí, èmi máa ń láì kí n pọ̀yàn lé kí n kíyàn, wọ́n ní yiniyini kẹ́ni ṣèmí ni, torí pé mi ò gbowó fẹ́nikẹ́ni nínú yín, mi ò ra dátà fẹ́nikẹ́ni, ṣùgbọ́n ìfẹ́ ló wà níbẹ̀. So Ọlọ́run dẹ̀ nípa náà fẹ́ náà, àjọṣe wa kò ní bàjẹ́, a máa dìjọ lájọṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ní àṣẹ Èdùmàrè. Bàbá wa tá à ń gbé bọ̀ wá, orúkọ wọn gẹ́gẹ́ bí ẹ ṣe rí orúkọ wọn ní orí àkọlé wa, alàgbà Taiwo Oladipo, alàgbà Taiwo Oladipo, òun ni orúkọ wọn. Wọ́n jẹ́ aṣojú, àwọn ni wọ́n dá, ṣé kí n sọ pé wọ́n dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ni àbí aṣojú, àwọn ṣáà ni wọ́n jẹ́ adarí nínú ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá, aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá, òun ni orúkọ ẹgbẹ́ náà tí wọ́n jẹ́ aṣojú wọn. Wọ́n máa wá bá wa sọ̀rọ̀ nípa ẹgbẹ́ náà. Mi ò mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti ní àǹfààní, bóyá ta ni ẹgbẹ́ yìí, kí ni wọ́n ń ṣe. Bàbá wa wọ́n máa tọ́ wa sọ́nà, wọ́n máa ṣàlàyé fún wa, wọ́n máa ṣàlàyé fún wa. So tí bá ti pè wọ́n, wọ́n tún máa dá orúkọ wọn lẹ́ẹ̀kan sí, wọ́n máa jẹ́ ká mọ̀ wípé kí ni ìdí ẹ̀, kí ni ó fà tí wọ́n ṣe dá ẹgbẹ́ aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá, kí ni àǹfààní tí ó máa ṣe fún àwọn ọmọ Yorùbá àtàtà. Mò ń sọ àwọn ọmọ ojúlówó Yorùbá ni o, àwọn ọmọlúàbí Yorùbá, òun ni mò ń sọ. So wọ́n máa ṣe kí ni, wọ́n máa ṣàlàyé ẹ̀ fún wa ní ẹsẹ̀. So ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká farabalẹ̀ ká fi gbọ́ wọn nígbà tí mo bá pè wọ́n. Bí mo ṣe sọ síwájú, wọn ò fẹ́
wọ́n fẹ́ kí ojú wọn hàn, ẹ máa gbọ́ nǹkan tí wọ́n ń bá wa sọ. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n sáré kí àwọn tó tún ṣẹ̀ wọlé ká tó tẹ̀síwájú. Mo rí orúkọ Daddy Balógun Abidin, ẹ káàbọ̀. My beautiful mommy Annie Bọ́lájí, ẹ ṣé mo dúpẹ́. So a máa tẹ̀síwájú, màá gbé bàbá wa nísìn, màá pè wọ́n Daddy Taiwo Oladipo, so mo máa pè wọ́n nísìn. Ẹ máa bá wa like, love, kẹ́ bá wa share ètò yìí. Hello bàbá wa Taiwo Oladipo, ẹ káàbọ̀ sí orí ètò. Ẹ káalẹ́ o, kí ìyá wa Ìyálájé, ẹ kú ètò. Yes sir. Ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run máa tì yín lẹ́yìn o. Àmín o. Ilẹ̀ káàárọ̀ òjìrè dàrú láṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́. Yes sir. Ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣàlàyé fún wọn pé ẹ̀yin lẹ fẹ́ gbé ojú yín síta sà. Mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa nílé káàkiri gbogbo àgbáláyé. Fún ìdí kan àbí ìdí kejì ló fà á wà ní ìpàdé kan lọ́wọ́, ṣùgbọ́n mi ò gbọ́dọ̀ fi ètò Ìyálájé ṣeré ló fà á tí mi ò ṣe lè gbé ojú síta. Ẹ ṣé àdúpẹ́. Wàá ẹ ṣé o bàbá mi Taiwo Oladipo, ẹ ṣé mo mọ̀ lóore o, Olúwa pọ́n ẹ̀yin náà lé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ní ẹgbẹ́ kan tí wọ́n ń pe orúkọ ẹ̀ ní aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá. Bẹ́ẹ̀ ni ìyá wa. Kí ni ìdí ẹ̀ tí ẹ ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀? Ẹ bá wa yànnàná ẹ̀ fún àwọn ọmọ Yorùbá tí wọ́n ń gbọ́ yín sà. Mo kí gbogbo wa ní ilẹ̀ káàárọ̀ òjìrè àti àwa tá a wà nílé àti àwa tí a wà lókè òkun. Aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá a gbé kalẹ̀ fún àwọn ìdí kan. Àkọ́kọ́ òun náà ni pé láti dáàbò bo ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ káàárọ̀ òjìrè ní tilé toko. Kí a rí wípé ilẹ̀ káàárọ̀ òjìrè ó kúrò lóko ẹrú ká bọ́ sí ilẹ̀ olómìnira bí tá ti máa ṣe ètò ìṣèjọba ara wa. Pàápàá jùlọ ká lè pèsè ìgbésí ayé ìrọ̀rùn fún àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn, torí pé àwọn ìran kan òun náà ni wọ́n jà fún àwa tí a fi ń pera wa ní ọmọ káàárọ̀ òjìrè àbí Yorùbá lénìí. Tí a bá wò oríṣiríṣi ogun òun náà ló ti kojú àwọn baba ńlá wa tó jẹ́ wípé wọn ò ṣàárẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò ṣe ojo tí wọ́n ṣẹ́gun. Ló fà á táwa fi rí ibì kan dé sí tá à ń pè ní ilẹ̀ káàárọ̀ òjìrè lénìí. Ìdí nìyí tí a náà fi wá rò pé àwa náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ lẹ̀ fún àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn láti rí i pé wọ́n rí nǹkan dé bá. Ìdí nìyí tí a fi gbé ẹgbẹ́ yìí kalẹ̀. Lára àwọn èròǹgbà wa náà ni pé kí a lè ní àjọṣepọ̀ tó múyán lórí láàrin gbogbo ẹgbẹ́ ajìjàǹgbara pátápátá ní ilẹ̀ káàárọ̀ òjìrè, àti pé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àgbààgbà wa ní ilẹ̀ káàárọ̀ òjìrè kí a ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìfẹ́, ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀, kí gbogbo ohun tí wọ́n bá ń sọ látòkè kó má dé gbogbo àwọn ìgbèríko. Torí tá a bá wò á rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló jẹ́ pé àwọn ọ̀kàwé, àwọn òmọ̀wé òun náà ni wọ́n wà níbẹ̀, tó jẹ́ pé ọwọ́jà wọn kò dé àwọn ìgbèríko ibi tí ó yẹ kó dé, kí gbogbo ti àlejò tó nílé wọ́n máa mọ nǹkan tá à ń ṣe. Ara àwọn ìdí tí a fi gbé ẹgbẹ́ ìkalẹ̀ òun náà lélẹ̀. Ó pọ̀ lóríṣiríṣi tá a bá ní ká máa kà, ilẹ̀ àṣù. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Ẹ ṣé bàbá wa, mo rí i pé ẹ sọ wípé ètò ààbò ó kún ara nǹkan tí ẹ ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀, ètò ààbò. Ṣé káàkiri okay sir, ṣé ẹ ń gba owó ni láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí àbí báwo? Ṣé ọ̀fẹ́ ni àbí báwo? Àwọn wo ló lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí? Àwọn wo ló wà fún sà? Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Inú mi dùn fún ìbéèrè tí ẹ béèrè. Ọ̀fẹ́ la fi fún ni o. Ọ̀fẹ́ náà ni àwa náà ń darapọ̀. Kò sí owó tí ẹnìkankan ń dá láti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí. Ṣùgbọ́n tí a bá wò á rí i pé gbogbo nǹkan náà ló ní ètò. Tí kò bá sí ètò, ó dàbí pé ẹni tó ń kọ́ ilé náà ó kọ́ nǹkan lásán ni. Ìdí nìyí tó fi jẹ́ wípé tí a bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ aṣojú àpapọ̀ ilẹ̀ Yorùbá, a gbáwó lọ́wọ́ ẹnìkankan o. Ṣùgbọ́n ní kété tí a bá wọlé, à ń dá owó kan bóyá bíi 11,000 tí
ẹgbẹ́ kọ̀ọ̀kan tí a ń dá ní oṣooṣù. Owó yìí ó ní ìdí tí a fi ń dá. Ìdí àkọ́kọ́ òun náà ni pé àkáǹtì kan wà tí wọ́n ń pè ní òmìnira account, àti ní èròǹgbà láti máa mú owó lọ sínú òmìnira account àti láti máa mú owó lọ sínú central account nínú àwọn owó tí a ń dá yìí, kí a fi máa ran àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ lókè lọ́wọ́ kó má dàbí wípé ṣe ni àkókò ń dá ṣe. Ìwọ̀nba owó tó bá kù nínú owó tí àwọn ẹgbẹ́ aṣojú àpapọ̀ ń dá yìí, òun náà ni àwọn náà fi máa ran àwọn jagunjagun wa tí wọ́n wà ní ìgbèríko lọ́wọ́, tí a dẹ̀ ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ẹ bá gbà mí láyè kí n kàn mẹ́nu bà díẹ̀ lára àwọn nǹkan tí a ti fi owó ṣe. Pàápàá jùlọ a tún ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń dìde ìrànlọ́wọ́ sí wa o, yàtọ̀ sí pé bóyá tí a bá ti dá 11,000 owó oṣooṣù yìí. A bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí kò tí pẹ́, a bẹ̀rẹ̀ ní oṣù kẹjọ ọjọ́ 11 ọdún 2022 náà ni a dá ẹgbẹ́ yìí sílẹ̀. Lára àwọn nǹkan tí a ti fi àwọn owó àti ètà ń dá àti ètí àwọn onídùúdùn ọlọ́rẹ tí wọ́n ń fún wa ṣe, a rí i pé ní rálì kan tí wọ́n ṣe ní Ifẹ̀ láìpẹ́, wọ́n ṣá ìkan nínú àwa ọmọ Yorùbá Nation tí wọ́n ṣe léṣe. Aṣojú ẹgbẹ́ àpapọ̀ àwa náà gbẹ̀yìn a dìde láti ran èèyàn wa yìí lọ́wọ́ kí wọ́n lè rí ìwòsàn tó péye. Tí a bá tún wò ní Abẹ́òkúta, àwọn èèyàn wa kan wọ́n ń bọ̀ láti ìpàdé bí nǹkan ṣe máa dáa. Ìpàdé yìí ó dá lórí ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ oòjíire. Lọ́gán náà ni wọ́n pè wá pé wọ́n ní accident mọ́tò. Àwa tí a jẹ́ admin àti àwọn àgbààgbà nínú aṣojú ẹgbẹ́ àpapọ̀ agbára wa, a dẹ̀ rí pé a dìde ìrànlọ́wọ́ títí wọ́n fi kó wọn kúrò ní hospital. Tí ẹni tó pọ̀ jù gan, gbogbo wọn náà ni ara wọn ti yá o, ṣùgbọ́n a sì tún ṣe àbẹ̀wò sí wọn. A rí i pé ní òkè òkun bóyá níbi ọjọ́ mélòó sẹ́yìn, kí Ọlọ́run kó fọ̀run kẹ́ jagunjagun Reuben, wọ́n gbẹ̀mí arákùnrin wa ní fọnáfọnṣu. A dìde ìrànlọ́wọ́ bí agbára wa ṣe ká sí wọn ní agbègbè òkè òkun náà. Ìdí nìyí tí mo fi sọ pé ọwọ́jà aṣojú ẹgbẹ́ àpapọ̀ ó tó lé ó tó oko. Gbogbo àwọn ìgbèríko pátápátá òun náà ni à ń ṣiṣẹ́ wọ̀ kí wọ́n lè mọ ohun tí a gbé dání, àti pé kí a lè rí i pé òótọ́ òun náà ni a gbé dání tí a dẹ̀ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ilẹ̀ káàárọ̀ oòjíire. Tí ẹ bá tún gbà mí láyé, a rí i pé láìpẹ́ wọ́n gbé kábíyèsí kan, bó tẹ̀ jẹ́ pé ọ̀gá wa pátápátá Chief Olóyè Sunday Igboho Òòṣà, wọ́n dá sí ọ̀rọ̀ náà láti rí i pé wọ́n kó àwọn ọmọ ogun tó jẹ́ pé àwọn ọmọ ogun aṣojú ẹgbẹ́ àpapọ̀ wọ́n darapọ̀ mọ́ àwọn ẹlẹgbẹ́ wọn láti rí i pé wọ́n gbé kábíyèsí padà wálé. Táwọn náà dẹ̀ rí i pé ìwọ̀nba tí agbára wa ká nígbà tí wọ́n dé, àwọn náà tún dùn wọ́n nínú. Ara àwọn owó ìwò náà ni a fi ń ṣe gbogbo àwọn ètò yìí. Tá a bá wò ní Ìmẹ̀kọ ní bóyá ọ̀sẹ̀ tó kọjá tí àwọn èèyàn wa tí wọ́n lọ ṣe rálì, wọ́n ní àwọn kan wọ́n àtàkì wọn nígbà tí wọ́n ń bọ̀ láti ibi rálì. Ọ̀rọ̀ náà ó di iṣu àtayànyàn. Wọ́n ṣe àwọn èèyàn wa léṣe yánnayànna, àti ẹ̀gbọ́ pé wọ́n gún ẹnìkan nífun tí ìfun ẹ̀ jáde. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run jẹ́ kí ó bá bẹ̀ lọ. A dìde ìrànlọ́wọ́ nígbà tí wọ́n pè wá pé ẹni ó di dandan kí wọ́n gbé kúrò ní hospital lálẹ́ ọjọ́ yẹn gangan ní Mẹ̀kọ kí ẹ̀mí arákùnrin yìí má bọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni a dìde tí a dẹ̀ fi owó mọ́tò ránṣẹ́ pé kí wọ́n tiẹ̀ kọ́kọ́ gbé wọn kúrò ní hospital. Ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí mò ń kà sílẹ̀, àwọn ìgbèríko wa ló ti ń ṣẹlẹ̀. Tí a bá rí irú ẹgbẹ́ aṣojú ẹgbẹ́ àpapọ̀ láti máa dìde ìrànlọ́wọ́ nígbà tí ó tọ́ àti ìgbà tí ó yẹ, ó ṣeé ṣe kí àwọn tí wọ́n wà lókè tó jẹ́ àwọn ọ̀mọ̀wé wa tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ lókè, ṣùgbọ́n ìsàlẹ̀ yẹn ìmọ́lẹ̀ ò tàn síbẹ̀ dáadáa. Ara àwọn ìdí tí a fi gbé ẹgbẹ́ ìkàlẹ̀ náà lélẹ̀ kí àwa tún lè máa tan ìmọ́lẹ̀ níbi tí àwọn tan iná tí wọ́n dé, kí àwa wá gbé iná yẹn ká tàn káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire. Ní Ìmẹ̀kọ a dìde ìrànlọ́wọ́ tí a dẹ̀ rí pé ara àwọn tí wọ́n wà ń bẹ̀ náà gbogbo wọn náà ni Ọlọ́run ti fún wọn ní àlàáfíà. A tún ṣe àwọn iṣẹ́ kan tó jẹ́ pé tá a bá ní ká máa kà lẹ́nu iṣẹ́ tí a bẹ̀rẹ̀ ilẹ̀ afẹ́sú, so ẹ jẹ́ kí n dánu dúró bí eléyìí náà. Ẹ ṣé, mo dúpẹ́ olóòtú. Wóò, bàbá wa ẹ kú iṣẹ́ ọpọlọ yín ò ní bàjẹ́ o, láṣẹ Èdùmàrè. Láṣẹ Èdùmàrè. Ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n sáré kí àwọn èèyàn wa tí wọ́n tún ṣẹ̀ wọlé, ẹ má bínú sí mi bàbá mi. Mo kí dádì mi John Joseph, ẹ káàbọ̀ dádì mi o, ẹ pẹ́ fún wa sà. Màmá mi Fúnkẹ́ Bello, mọ́mì mi, thank you mommy, love you ma. Dádì Ọlájídé Adédèjì,
Dádì mi engineer Bukola Williams, mọ́mì mi Wẹ̀mí Adésànyà, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé bàbá wa, so ẹ máa tẹ̀síwájú. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa pín ètò yìí, ó ṣe pàtàkì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ò mọ̀ nípa kí ni aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá, kí ni wọ́n ń ṣe. Àwọn ẹlòmíì ò tiẹ̀ mọ̀ pé wọ́n tiẹ̀ ní ẹgbẹ́ kan tó ń jẹ́ báyìí. Gẹ́gẹ́ bí ẹ̀yin àti èmi tí a dẹ̀ ṣe gbọ́ pé wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. Mo wá fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín o bàbá wa. Ǹjẹ́ bàbá wa Bánjí Akíntóyè, ǹjẹ́ wọ́n mọ̀ nípa ẹgbẹ́ yìí sà? Ẹ ṣé mo dúpẹ́ olóòtú. Ṣé rí nígbà tí a gbé ẹgbẹ́ yìí kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìpèníjà òun náà ni a kojú láti àwọn ọ̀dọ́ ẹlẹgbẹ́ wa kan àtàwọn tó jẹ́ pé wọn ò fẹ́ ìlọsíwájú fún ilẹ̀ káàárọ̀ òjìrè. Wọn ò fẹ́ kí ẹgbẹ́ yìí dúró, ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run. Bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè wọ́n mọ̀ nípa ẹ̀. Pàápàá wọ́n tún fi ohun ìkíni ránṣẹ́ sí ẹgbẹ́ aṣojú tó jẹ́ pé bóyá máa fi ránṣẹ́ sí lẹ́tà tí ẹ lè fi play fún àwọn èèyàn tí wọ́n kí wa pé a kú iṣẹ́ takuntakun tí à ń ṣe. Bàbá wa olóyè Sunday Igboho àwọn náà mọ̀ nípa aṣojú ẹgbẹ́ àpapọ̀, ó tẹ̀ jẹ́ pé wọ́n ní ká ṣọ́ra ṣe o nítorí ètò ìdáwó kí a má fi owó bà ẹgbẹ́ náà jẹ́, tí àwa náà dẹ̀ ń gbìyànjú láti rí pé gbogbo ìmọ̀ràn tí wọ́n gbà wá òun náà ni à ń tẹ̀lé torí a kì í kọ́ mọ́ra àgbà. Ìdí náà ni tí a fi ní kí a kóra wa jẹ. Wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n òun náà ni a fi dá ilẹ̀ Ifẹ̀, àti pé ọgbọ́n kì í ṣe tẹnìkan, ẹni tó bá ti ń gbàmọ̀ràn àgbà ó di dandan kò ní sọnù. So gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó fi mọ́ orí bàbá wa Olórógun àti àwọn lẹ́ẹ̀kan òun náà ni wọ́n mọ̀ wípé ẹgbẹ́ yìí wà tí ó dẹ̀ ń ṣe iṣẹ́ takuntakun. Lára àwọn nǹkan tí ìmọ̀ràn àgbà tí àgbà náà ni a ní legal adviser bí tí a ti kó àwọn amòfin jọ pé àìbá mọ̀ tí a bá ní iṣẹ́ tó jọmọ́ ti ọ̀rọ̀ òfin. Àwọn bàbá wa kan náà ni wọ́n wà ńbẹ̀ àti àwọn ìyá wa tí wọ́n jẹ́ amòfin àgbà ní ilẹ̀ káàárọ̀ òjìrè. Aláwọn warrior adviser níbi tí a ti kó àwọn àgbààgbà jọ tí wọ́n ń gbà wá nímọ̀ràn lórí àwọn jagunjagun wa. Gbogbo iṣẹ́ tí à ń ṣe láti ran iṣẹ́ tí àwọn bàbá wa Chief Sunday Igboho àti bàbá wa Professor Bánjí Akíntóyè ń ṣe láti ràn wọ́n lọ́wọ́ pé a rí pé iṣẹ́ yìí ó fẹ́ di pé kó má pọ̀ ju ibi tí a rò lọ. Àwa náà gbé ẹgbẹ́ dìde pé ká máa fi ràn wọ́n lọ́wọ́. A ní àwọn orí ambassador tí wọ́n jẹ́ aṣojú, bẹ́ẹ̀ ni a ní àwọn commandants tí wọ́n pọ̀ káàkiri orílẹ̀-èdè káàárọ̀ òjìrè tí wọ́n jẹ́ àwọn bí olórí ogun. A ní medical tí a ti ń gbìyànjú láti rí pé ohun tó bá jẹ mọ́ ètò ìlera, bóyá àfẹsẹ̀gún àbí àfẹsẹ̀pá ní ìwọ̀nba tí agbára wa ká, àwọn medical wa, àwọn doctor àtàwọn nurse akọ́ṣẹ́mọṣẹ́ àwọn náà ni wọ́n wà ń bẹ̀. Àdẹ̀tún ní àwọn ìyá wa kan tó jẹ́ pé ètò owó òun náà ni àwọn ń bá wa ṣe láti rí pé wọ́n ràn wá lọ́wọ́ ní gbogbo ibi tí a bá ti gbé ìṣúná owó dìde. Wọn ò dẹ̀ ti dojú tì wá rí o, tá a bá pè wọ́n lẹ́ẹ̀kan wọ́n ń jẹ wá lẹ́ẹ̀mejì. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. A ní awareness tó jẹ́ pé káàkiri ilẹ̀ káàárọ̀ òjìrè òun náà ni wọ́n ti ń pín àwọn ìwé ìléwọ́ tí wọ́n ń ṣe ìrere ti ilẹ̀ káàárọ̀ òjìrè kí ti onílé àti àlejò kí wọ́n lè mọ ohun tí a gbé dání, torí awareness ó wà nínú irinṣẹ́ òmìnira. Tí ilẹ̀ kan bá fẹ́ gba òmìnira, wọ́n gbọ́dọ̀ jẹ́ kí gbogbo aráàlú kí wọ́n mọ̀ ohun tí wọ́n ń ṣe, kó má di pé ta ló rán wọn. Nípàdé yìí awareness committee wọ́n ń ṣe iṣẹ́ takuntakun káàkiri gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè tó fi dé gbogbo àwọn ìgbèríko wa. A tún ní àwọn disciplinary committees tó jẹ́ pé bí agbófinró tàbá rí nínú wa náà tó jẹ́ pé ó fẹ́ di kọ̀lọ̀rọ̀ sí, àwọn ni wọ́n á pè wọ́n ti ṣe àwọn iṣẹ́ ribiribi nínú disciplinary committee. Bàbá 10-10 kọ̀ọ̀kan ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ wọn, àwa náà ni a bá wọn yanjú ẹ̀. Ọmọlúkà àti àwọn èèyàn kan àwọn náà ní àwọn bóyá bíi aáwọ̀ kan, a rí pé àwọn disciplinary committee wa àti àwọn welfare committee wọ́n bá wọn ṣe gbogbo ètò tí ó dẹ̀ mọ́yán lórí. Gbogbo tó bá jọmọ́ bíi aáwọ̀, àwọn committee méjèèjì disciplinary committee àti welfare àwọn náà ni wọ́n ṣe ètò, torí pé a fẹ́ ìdàrúdàpọ̀ ní àárín àwa tí a jẹ́ àjìjàgbara. Ìfẹ́, ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ náà ló lè gbé wa dé ilẹ̀ ìlérí. A tún ní àwọn media jẹ́ pé nínú àwọn media wa àwọn 21 ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lórí
agbóhùnsáfẹ́fẹ́ bíi ètí àwà lálẹ́ tí gbogbo wọn tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa pẹ̀lú wa. Bákan náà àwọn àkàndá èèyàn náà wà pẹ̀lú wa ò torí a ò lè fojú tẹ́ńbẹ́lú ẹnì kankan. Àwọn àkàndá yẹn wọ́n ń ṣe dáadáa nínú ẹgbẹ́ aṣojú àpapọ̀ tó jẹ́ pé láìpẹ́ á gbé àwọn ètò kan dìde fún wọn tó jẹ́ wípé àkànṣe ètò náà ló máa jẹ́ fún àwọn àkàndá èèyàn. Bẹ́ẹ̀ ni a ní power house níbi tí a ti ń dá bí ọgbọ́n tí wọ́n fi sílẹ̀ fún àwọn baba ńlá baba wa tí wọ́n á gbélé àwọn baba wa kan lọ́wọ́ tí wọ́n ti ń fi irú ọgbọ́n bẹ́ẹ̀ ṣe àwọn ètò tí a fi ń tẹ̀síwájú nínú káàárọ̀ oòjíire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí n má gbà wá lásìkò. Ẹ ṣé olóòtú. Wò ó bàbá mi ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín, mò ń wo nǹkan tí àwọn èèyàn ń kọ comment, wọ́n ń gbádùn yín, ẹ gbà wá ní àsìkò, èmi kò fẹ́ gba àsìkò yín ni torí ẹ̀ ni mo ṣe ẹ jọ̀wọ́ ẹ bá wa là á mọ́lẹ̀, ẹ bá wa yan kínkìnkín, ẹ ṣàlàyé ẹ̀ fún wa kó yé wa toró ṣe pàtàkì. Bí mo ṣe sọ, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Yorùbá máa fẹ́ mọ pàtàkì ẹgbẹ́ yìí, ó ṣe pàtàkì, ó ṣe kókó sà. Ọ̀dà ẹ ṣé olóòtú. A rí i pé tí a bá ń sọ̀rọ̀ ìjà òmìnira ní ilẹ̀ káàárọ̀ oòjíire oríṣiríṣi ẹgbẹ́ ló wà tó jẹ́ pé ṣe ni wọ́n fọ́n ká bí iná wẹ́dà. Ẹ má bínú gbogbo àti a bá jẹ́ wẹ́dà. Ohun tí mò ń sọ náà ni pé ìfọwọ́sowọ́pọ̀ tí mò ń sọ olóòfọ̀bá tí a fi kó ẹgbẹ́ ìjọ a ní 176 group precisely nínú ẹgbẹ́ lóríṣiríṣi. Ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹgbẹ́ kan wà tó jẹ́ pé wọn kì í ṣe jagunjagun ṣùgbọ́n oníkálukú náà ló ní iṣẹ́ tí wọ́n ń ṣe tí àdẹ̀jọ́ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfẹ́ ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀. Àwọn àdúmí wa àwọn náà wà níbẹ̀ tó jẹ́ pé lọ́sàn-án lóru òun náà ni wọn ò sùn. Àwọn ìyá wa kan mi ò ní fẹ́ máa dárúkọ àwọn èèyàn wa yìí. Àwọn náà wà ní ara wa tí wọ́n ń gbà wá nímọ̀ràn tí wọ́n dẹ̀ ń fi ọwọ́ tì wá bí gbẹ̀kẹ́ ṣe ń fọwọ́ tilé tí gbàlámù ń fọwọ́ ti ògiri. Gbogbo ibi tí a pè ní grassroots gbogbo ẹsẹ̀ kùkú ojú ọjà gbogbo ẹ̀ náà ni a ti dé fún ìpolongo tí a dẹ̀ tí ìdákẹ́ o tí a sì ń ṣe iṣẹ́ lọ pẹ̀lú gbogbo ẹgbẹ́ lóríṣiríṣi. A rí i pé àjọṣepọ̀ tó mọ́yán lórí ó wà láàrin gbogbo wa. Tí ìjà kan bá fẹ́ wẹ́rí àwa ò dá ẹlẹ́gbẹ́mẹgbẹ́ o àti Yoruba Nation àti ẹgbẹ́ ọmọ ọdẹ àti àwọn Àgbẹ̀kọ̀yà àti ẹgbẹ́ OPC gbogbo wa náà ni a darapọ̀ sójú kan o. Kò sí ẹlẹ́yàmẹ̀yà kankan láàrin wa torí wọ́n ní ewúrẹ́ ò sọ wípé òun ò bá gùtàn ṣe o àfàgùtàn tó bá ní ìyá òun ò fi dúdú. Gbogbo wa pátápátá ọmọ Yorùbá ni wá àdẹ̀lé máa wo ilẹ̀ bàbá wa níran. Ìdí nìyí tí wọ́n á fi kóra wa jọ sí ojú kan jálè jọ ṣe àjọṣepọ̀ tó mọ́yán lórí fún ìtẹ̀síwájú ilẹ̀ káàárọ̀ oòjíire. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé bàbá wa, ẹ jọ̀ọ́ ẹ má bínú sà, ẹ jẹ́ kí n sáré, ó ṣe pàtàkì. Mọ́mì mi olórí kò lọ títí, ẹ káàbọ̀ sí orí ètò, mo kí yín mà, mo kí dáàdi Sẹ̀mí Òtóríọlá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa wá nǹkan mu bàbá wa Taiwo Oladipo, ẹ ṣé gan. Mo kí bàbá wa Imam Basil, mo kí yín sà o, ẹ káàbọ̀. Bàbá wa Tìámíyù Basil, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé adúpẹ́. Ṣé ẹ bá wa wá nǹkan mu? Mo rí lórí comments màmá mi Florence Oro wọ́n sọ pé oṣù kẹta rèé tí ẹ ṣe bẹ̀rẹ̀ ẹgbẹ́, ẹ dẹ̀ ti ṣe báyìí, ẹ ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ bá mi gbé gbòsàgbòsà fún wọn fún bàbá wa Nagod tí orúkọ wọn ń jẹ́ Taiwo Oladipo. Mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dá orúkọ wọn bàbá wa Taiwo Oladipo. Tí ẹ bá rí wọ́n pín nínú ẹgbẹ́ yẹn, wọ́n ní oríṣiríṣi ẹ̀yà, wọ́n tún pín wọn. Mo wá fẹ́ béèrè ìbéèrè kan sà, ṣé nínú àwọn tó wà nínú ẹgbẹ́ wọ̀nyí náà ni ẹ ti yọ gbogbo àwọn medical, gbogbo àwọn accounting, gbogbo media, gbogbo tẹ ṣe àlàyé ní kọ̀ọ̀kan wọ̀nyẹn, ṣé nínú ẹgbẹ́ yẹn ni àkíbàámọ̀ táwọn ẹlòmíì bá fẹ́ darapọ̀? Ṣé mo dúpẹ́ olóòtú. Ṣe rí a ò lọ mú ẹnìkankan láti ta ọ. Gbogbo àwọn tí mò ń dárúkọ yìí inú ẹgbẹ́ náà ni wọ́n wà torí aṣojú la pé a gbọ́ èèyàn méjì àbí mẹ́ta láàyè nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan láti wá ṣojú àwọn ẹgbẹ́. Ọ̀rọ̀ tí a bá sọ nínú ẹgbẹ́, ìmọ̀ràn àti àwọn àbá tí a bá mú wá, wọ́n lọ fi jíṣẹ́ fún àwọn ẹgbẹ́ tó rán wọn níṣẹ́. A rí pé ẹgbẹ́ yìí kò sí fún ẹnìkan o, ẹgbẹ́ ilẹ̀ káàárọ̀ oòjíire ni.
kò sí àgbà, kò sí ọmọdé, kò sí ọ̀gá, kò sí ọmọọṣẹ́. Gbogbo wa pátápátá la ní ìgbìyànjú àti iṣẹ́ tí a ń ṣe pé a ń ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa àti fún ọjọ́ ọ̀la àwọn ìran tó ń bọ̀ lẹ́yìn. Nípa ìdí èyí, tí a bá ní ìmọ̀ràn àti àbá tí a bá sọ nínú ẹgbẹ́, àwọn tó jẹ́ aṣojú wọn lọ sọ fún àwọn ẹgbẹ́ wọn. Àwọn náà tún gba feedback wá pé kí ni àwọn ẹgbẹ́ yẹn tiẹ̀ sọ sí ìmọ̀ràn àti àbá tí a dá àti máa jíròrò lórí ẹ̀. Bí a ṣe mú àwọn èèyàn wa, ó dá ẹ sọ fún àwọn ẹgbẹ́ wa, àwa wo la jẹ́ lọ́ọ̀yà tá a wà nínú ẹgbẹ́. A rí àwọn ẹgbẹ́ Mr. Lágbájá sáà ni wọn senior advocate ni wọn wà nínú ẹgbẹ́ wa, ó yá ẹ fún wa ní orúkọ wọn. Ìyá wa tàmẹ̀dò lọ́ọ̀yà ni wọn, ó yá ẹ fún wa ní orúkọ wọn. Bí a ṣe ṣá àwọn legal advice àjọ líle. Àwọn wọ́ọ̀dọ̀ wa ẹ mọ̀ pé jagunjagun náà fẹ́ ní gbogbo wa, yàtọ̀ sí àwọn ẹgbẹ́ bíi mélòó kan tó jẹ́ pé àwọn base lórí awareness. Akéde pé kí gbogbo wa kí á rú àwọn jagunjagun wa lágbára, kí á dẹ̀ rí pé a fún wa ní nọ́mbà tí a ní nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan bí a ṣe kó àwọn jagunjagun wa jọ ní ilé. Bẹ́ẹ̀ náà ni àwọn mẹ́díkà wa, àwọn fìnánsì wa, inú ẹgbẹ́ náà ni wọ́n wà. A ò lọ mú ẹnì kankan láti dá tó fi mọ́ àwọn disciplinary committee àtàwọn welfare. Àwọn mẹ́díà wa àti ẹ̀ṣèpàdé pọ̀ ní ọjọ́ kan pẹ̀lú bàbá wa Òṣèní tí wọ́n jẹ́ director àwọn mẹ́díà tí àwọn náà tún gbà wá ní àwọn ìmọ̀ràn kan. So gbogbo àwọn mẹ́díà wa náà ni wọ́n ń ṣe dáadáa tí wọ́n dẹ̀ ń dìde ìrànlọ́wọ́. Ṣùgbọ́n ìgbà míì máa ń wà, ẹ mọ̀ pé àwọn rìn orí ó máa mì. Ṣùgbọ́n àdìwọ̀n alùwọ́lọ́gbẹ̀nu wọ́n ń ṣe iṣẹ́ takuntakun. Àti àwọn power house, àwọn bàbá wa. Inú wa náà láti wò pé àwọn bàbá wa kan wà tí wọ́n jogún agbára fún. Kò ń ṣe gbogbo àwọn bàbá náà ni wọ́n gbé agbára lọ sí ọ̀run, torí ẹ̀yin àgbà náà lẹ̀bọ̀ tẹ̀bọ̀ pé akínjúbà àfòkù sínú kú. Àwa kéde pé àwọn tí wọ́n bá jẹ́ alágbára tí Ọlọ́run jogún agbára fún, tí àwọn bàbá wa gbé agbára lé lọ́wọ́, á ṣára wájọ sí inú yàrá kan pẹ̀lú ìmùlẹ̀ àti ìbúra tó dájú tí wọ́n dẹ̀ ń fi àwọn iṣẹ́ kọ̀ọ̀kan sílẹ̀ tí àwọn bàbá ńlá wa tí wọ́n fi pamọ́ sí wọn lọ́wọ́. So bí a ṣe rá ń kó àwọn èèyàn jọ wẹ́rẹ́wẹ́rẹ́ òní ilé, a lọ mú ẹnìkan kan níta. Ẹni tí ó bá ní irú àwọn àǹfààní báyìí, kó tó di pé ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wa, ó gbọ́dọ̀ darapọ̀ mọ́ aṣojú ẹgbẹ́ àpapọ̀. Ká mọ̀ pé inú ẹgbẹ́ kan ló ti wọ̀, ká má bàa kó lórúkọ mọ́ sápá, kó má di pé irú wá òkìrì wá láì jẹ́ pé abẹ́rẹ́ tó lókun ń dì. Gbogbo àwọn tí ẹ rí nínú ẹgbẹ́ aṣojú ó jẹ́ abẹ́rẹ́ tó lókun ń dì. Mo ṣe pé bóyá àṣàwọ̀ ní gbogbo wọn. Ẹ ṣé mo dúpẹ́, òótọ́ àgbèrò àfẹnugbé ọ̀dà ni. Àṣẹ Èdùmàrè. Wow. Oh my God, mo ń gbádùn yín. Mi ò tí ẹgbẹ́ aláṣeyọrí, màmá mi kan níbí báyìí sọ, màmá mi Fúnkẹ́ Bello, ẹgbẹ́ aláṣeyọrí ni ẹgbẹ́ yín, kò dẹ̀ ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ mi ò tí gbọ́rọ̀ ẹ̀ láti ó ti pẹ́ tí n ti gbọ́rọ̀ ẹgbẹ́ báyìí rí. Ó ti pẹ́ gan ni. Àwọn tí Ọlọ́run tó jogún ìmọ̀ àti òye fún, tí wọ́n dẹ̀ rẹ ara wọn sílẹ̀, àwọn ni wọ́n wà nínú ẹgbẹ́ yìí. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ gbogbo àlàyé tí àwọn bàbá wa ti ṣe síwájú. Bàbá wa kan ń béèrè níbí báyìí, mo ka comment ni o. Wọ́n ní ẹ jọ̀ọ́, tá bá rí ẹni tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ńkọ́ sà? Tí a bá rí ẹni tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí, a ní jíǹgù kan tí a ti ṣe. A fi orúkọ àwọn admin méjì síbẹ̀ pẹ̀lú nọ́mbà wọn. Torí gbogbo nǹkan ló ní ètò, gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ nínú ẹgbẹ́ yìí. Ètò ni a fi ń ṣe gbogbo nǹkan. Àwọn èèyàn yìí ni wọ́n á pe nọ́mbà wọn. Wọ́n á fi orúkọ ẹgbẹ́ tí wọ́n bá fẹ́ darapọ̀ mọ́ wa sílẹ̀ pẹ̀lú aṣojú méjì. Ó wá pọ̀ jù aṣojú mẹ́ta láti irú inú ẹgbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n á dẹ̀ darapọ̀ mọ́ wa. A ò gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni o láti darapọ̀ mọ́ wa nínú aṣojú ẹgbẹ́ àpapọ̀ Yorùbá. Tí ní kété tí wọ́n bá darapọ̀ mọ́ wa tán, àwọn náà rí gbogbo nǹkan tí à ń ṣe nínú ẹgbẹ́ náà. Ó ti jẹ́ pé àwọn nǹkan kan wà tó jẹ́ pé a lè máa tú iṣu dé ìsàlẹ̀ kòkò lálẹ́ àfi ẹni tó bá jẹ́ pé ó darapọ̀ mọ́ wa. À ń fẹ́ àwọn tí wọ́n ti wà pàápàá jù lọ ní àwọn grassroots wọ́n wà ní gbogbo àwọn ìgbèríko wa yẹn. Àwọn ẹgbẹ́ yìí àwọn gan-an ni ó jẹ́ ohun ló máa jẹ́ ohun ìwúrí fún wa. Torí àwọn ibì kan wà tí àwọn wa ti ṣe awareness lọ tí wọ́n ní wọn ò tí ì gbọ́ nǹkan kan o. Ṣùgbọ́n tá a bá ti dérú bíbá inú mi ń dùn pé tọwọ́ tẹsẹ̀ òun náà ni wọ́n ń gbà wá tí wọ́n dẹ̀ ń fi àdúrà sí wa pé gbogbo ohun tí a ń ṣe òun náà ni ó máa yọ sí rere. Ẹ ṣé mo dúpẹ́.
Wow, ẹ ṣé bàbá wa láti fi gbé nǹkan tí bàbá wa Taiwo Oladipo sọ ní pé àwọn ìgbèríko kọ̀ọ̀kan wà tó jẹ́ pé àwọn ẹlòmíì ò tiẹ̀ gbọ́ nípa Yorùbá Nation. Ẹ jẹ́ kí n fi ṣe àpẹẹrẹ fún wa. Èní ló pé ọ̀sẹ̀ kan, ọjọ́ mẹ́jọ tí ó kọjá, wọ́n ṣe rally ní ìlú tí mo ti wá, ní ìlú Ṣakí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aráàlú yìí wọn ò mọ̀ nípa Yorùbá Nation. Nígbà tí a parí rally tán, lọ́tùn lósì ni wọ́n ń kàn sí wa nípa ọ̀rọ̀ Yorùbá Nation láti fi báàkì nǹkan tí bàbá wa sọ lẹ́yìn. Òun ni ẹ ṣé adúpẹ́, kò ní bàjẹ́ fún yín o, gbogbo ẹ̀yin tẹ́ dìjọ fọwọ́sowọ́pọ̀ tẹ́ wà nídìí kínní. Àwa náà, ìyá mi ẹ má bínú o, àwa náà wà ń rálì yín o, aṣojú àyàn àwọn èèyàn wá síbẹ̀, a wà níbi rálì Ṣakí, àjọṣe ni. Òun náà ni mò ń sọ, òun náà ni mo sọ, mo ní láti fi báàkì nǹkan tẹ́ sọ lẹ́yìn, láti fi gbé lẹ́yìn wípé. Inú mi dẹ̀ dùn pé ó ń lọ nírọ̀wọ́rọ̀sẹ̀, àárí ìjà, àárí nǹkan kan. Irú àwọn rálì tá à ń fẹ́ lélẹ̀. Á dà fún yín sà, yes. Ohun tá a gbé dání náà ni wọ́n sọ ń bẹ̀. Yes. Wọn bú ẹnì kankan. Ó jẹ́ rálì tó dùn mọ́ wa nínú gidigidi. Yes. Nǹkan mo fi yín ṣe àpẹẹrẹ, mo fi báàkì gbogbo, mo fi ṣe àtìlẹ́yìn fún àpẹẹrẹ àwọn nǹkan tí ẹ ti sọ síwájú, òun ni mo ṣe sọ́sà. Of course mo mọ̀ pé ẹ wà pẹ̀lú wa, bẹ́ẹ̀ ni a dẹ̀ mọ̀ lóore, ẹ ṣé gan ni sà. So tá bá wá rí ẹlòmíì tó yẹ pé wọn ò tiẹ̀ fẹ́ ṣẹ́rù, ẹlòmíì ò ní time, ẹlòmíì kò sí àyè nítorí pé wọ́n ń ṣiṣẹ́, wọn ò belong sí ẹni ẹgbẹ́ kankan, ṣùgbọ́n wọ́n fẹ́ wọ́n fẹ́ fi owó ránṣẹ́ láti fi ṣe àtìlẹ́yìn fún ẹgbẹ́ yìí. Báwo ni wọ́n ṣe lè ṣe sà? Irú owó bẹ́ẹ̀ lórí àwọn ìjọba mùjẹmùjẹ ibi tí à ń fowópamọ́ sí kó má lọ di pé wọ́n á lọ gbẹ́sẹ̀ lé, bóyá kí n fi ránṣẹ́ sí yín lábẹ́ aṣọ kí irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n bá yín sọ̀rọ̀. Bá sọ sí gbangba báyìí ó ṣeé ṣe kí àwọn ọlọ́jẹ̀lú yìí wọ́n tún máa lé irú ibi tí à ń fowópamọ́ síbẹ̀ káàkiri, ṣùgbọ́n tí ẹ bá wá ní kí n sọ màá sọ fún yín. No sir, rárá sir, èmi kàn sọ, mo kàn béèrè ni, mo fẹ́ mọ̀ àkíbà mọ̀ níṣẹ́ mọ̀, ẹlòmíì mo kàn fi yes. A ní ibi tí ó jẹ́ pé wọ́n lè fi owó tí wọ́n bá fẹ́ ràn wá lọ́wọ́ sí, ó wà dáadáa. Ẹyọ kan náà là ń lò, a ò lò méjì. Ẹyọ kan tá a dẹ̀ ń lò yìí, òun náà ni à ń lò fún gbogbo àwọn kọ́mítì àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní gbogbo ibi. Àfi àwọn ẹgbẹ́ míì tí wọ́n wá bá wa fún ìrànlọ́wọ́ la lè sọ pé ó yá, ìpele fẹ́ kí a polongo ìrànlọ́wọ́ tí ẹ fẹ́ sí, ẹ mú àkáǹtì yín wá. Ṣùgbọ́n nínú aṣojú ẹgbẹ́ àpapọ̀, a ò lo àkáǹtì méjì, ẹyọ kan péré òun náà là ń lò, tí a dẹ̀ ní àwọn tó jẹ́ pé wọ́n mọ́nítọ̀ ẹ̀. Auditing máa ń wà, tí a ní auditing committee àti àwọn planning committee. Kò sí kọ́bọ̀ tó jáde nínú ẹgbẹ́ tó ní àkọsílẹ̀ mọ́yán lórí. Transparency and accuracy ó jẹ́ kan nínú ohun tí a yàn láàyò ẹgbẹ́ yìí. Ẹ ṣé mo dúpẹ́. Oh wow, mo mà láìkẹ́ ẹgbẹ́ yìí o. Èmi gan ní àǹfààní láti sọ pé mo jẹ́ ẹ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ náà, mo jẹ́ ẹ̀kan nínú wọn, mo ní àǹfààní, inú mi máa ń dùn nítorí pé ìwọ tó bá ti kọjá yẹ ó ní bí wọ́n ṣe ń ṣe. So wọ́n ẹgbẹ́ tó yẹ pé wọ́n organize ẹ̀ gidi gan ni, yes, well organized, òun ni ẹgbẹ́ yẹn. So a dẹ̀ dúpẹ́ gidigidi gan ni. Ẹ̀yin ọmọ Yorùbá òdodo, àwọn ọmọ Yorùbá Nation, ìpèníjà rèé, ìdánilójú fún wa rèé pé nítòótọ́ ọmọ Yorùbá ilé ti yá, kò sí ìbẹ̀rù, kò sí ìfòyà. So mi ò ní jẹ́ kí wọ́n sọ account number yẹn, wọ́n ní sọ ní orí afẹ́fẹ́ torí mò ń ka, bí n ṣe ń bá yín sọ̀rọ̀ mò ń ka comment àwọn èèyàn wa. So ṣe mọ̀ pé rally à ń palẹ̀mọ́ fún rally, mega rally tí ó máa wáyé. Kí ni ètò yín fún mega rally tí ó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá? Ṣé mo dúpẹ́ àkọ́kọ́ lórí ọ̀rọ̀ mega rally yẹn, mo kí àwọn aṣíwájú wa pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ó tilẹ̀ jẹ́ pé àwọn kọlọ̀rọ̀ sí èèyàn kan, wọn ò mọ iṣẹ́ tí àwọn bàbá ń ṣe, tí wọn ò sùn lọ́sàn-án àti lóru, tí wọ́n ń ṣe iṣẹ́ kí ilẹ̀ káàrọ̀ òjìrè ká lè kúrò lóko ẹrú. Mo kí wọn, mo lù wọ́n rọ̀gbọ̀ ẹnu. Nígbà tí ilẹ̀ Oòduà bá jiná, àní fi ẹni ọgbọ́n wa ṣe àwátì láṣẹ Èdùmàrè. Ṣé rí gbogbo àwọn tí mo kà sílẹ̀ yìí, à ń ṣiṣẹ́ láti sọpọ́ọ̀tì iṣẹ́ tí àwọn bàbá wa ń ṣe lókè, àti ní àwọn ìlànà tí a là sílẹ̀ lóríṣiríṣi fún mega rally
tó fi dórí pure water ta lè sọ pé bóyá ó kéré jù ṣùgbọ́n ó jẹ́ àwọn nǹkan tí ó ṣeé ṣe ká má lè sọ gbogbo ẹ̀ lórí afẹ́fẹ́. Gbogbo àwọn medical wa náà ni a ti kọ̀wé sí àwọn èèyàn àwọn nǹkan tí ó ṣeé ṣe kí á nílò pé àìbá mọ̀ àwọn tí wọ́n bá wá sí rally bóyá ẹni tó ní asthma ni bóyá ẹni tó ní àwọn medication kan tó jẹ́ pé ó máa ń lò ní gbogbo oríṣiríṣi àwọn tí àwọn dókítà wa àtàwọn nọ́ọ̀sì wa tí wọ́n ti fún wa ní àmọ̀ràn lórí ẹ̀ náà ni a ti ń gbìyànjú láti pèsè sílẹ̀ bó tẹ̀ jẹ́ pé kò tí ì tó ara rú ẹ̀ náà ni àwọn mọ́tò ambulance tó jẹ́ pé ó jẹ́ dandan fún wa torí àìbá mọ̀ àwọn dúró nǹkan náà wà tí a fẹ́ fi máa wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ àìbá mọ̀ torí kò ṣe gbogbo ẹ̀ náà ni ojú wa máa tó bó tilẹ̀ jẹ́ pé gbogbo igun kọ̀ọ̀kan náà ni àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn máa dúró sí tó jẹ́ ti ilẹ̀ káàárọ̀ òjìrè wọn tí wọ́n jẹ́ medical wa wọ́n ti foríkorí wọ́n ti gbé ìmọ̀ràn àti àbádìde tí a dẹ̀ ti submit ẹ̀ fún àwọn financial committee wa kí wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀ àwọn tí wọ́n tẹ́wẹ́ fún wa gbogbo jíjẹ mímu àwọn náà ti ṣiṣẹ́ lórí ẹ̀ tí gbogbo ètò bí ó ṣe máa tò oríṣiríṣi ìlànà náà ni a ti lẹ̀ sílẹ̀ fún mega rally torí ẹgbẹ́ gan lóòótọ́ pàtó ti mega rally gan ó kún nǹkan tí a fi pèsè sílẹ̀ ṣùgbọ́n tí mega rally bá tó tán ẹgbẹ́ yìí kò ní tán o kò ní kú àti kọ́ńtínú láti rí pé ilẹ̀ káàrọ̀ òjìrè tẹ̀síwájú gbogbo ohun tí a bá ń ṣe ni oríṣiríṣi ọ̀nà ni a ti là sílẹ̀ fún mega rally pàápàá jùlọ láti sọpọ́ọ̀tì àwọn bàbá wa nínú iṣẹ́ ààbò fún gbogbo àwọn tí wọ́n bá wà ní mega rally ní ìlú kọ̀ọ̀kan bí ọ̀nà bá ṣe sọ a rí pé ẹgbẹ́ aṣojú àpapọ̀ kò sí ìlú àbí ìletò tí a ò ní ẹ̀ka sí èyí ó fún wa ní àǹfààní láti ṣe àwọn ètò kan fún gbogbo àwọn ìletò wa àti àwọn ìlú tó fi dé olú ìlú ní ilẹ̀ káàárọ̀ òjìrè ní ètò tí wà fún nígbà tí a bá fẹ́ ṣe mega rally yàtọ̀ sí ètò tí àwọn bàbá wa ti ṣe lókè àwa náà ti ṣe àwọn ètò pẹ́pẹ́pẹ́ kan sílẹ̀ láti ran àwọn ètò tí àwọn bàbá wa ṣe lọ́wọ́ láti rí pé ojú ò tì wá àti pé nǹkan tí à ń fẹ́ kò tó wa lọ́wọ́ ṣe mo dúpẹ́ ògá gbéwà kò ní gbọ́ dalẹ̀. àṣẹ ojú òde ní tìyín lẹ́ẹ̀kan sí mo kí gbogbo àwọn àgbààgbà tí wọ́n wà lábẹ́ tí ẹdìjọ ń ṣe iṣẹ́ yìí pé àṣejèrè lẹ máa ṣe o láṣẹ Èdùmàrè ìgbà tí a bá dẹ̀ dé ilẹ̀ Yorùbá yìí tán àti ẹ̀yin àtàwọn tó kù táwọn ò mọ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ wọ́n a ò ní fi ẹnikẹ́ni nínú yín ṣe àwátì. Láṣẹ Èdùmàrè. Ǹjẹ́ ìmọ̀ràn wà kí ẹ tó máa lọ mi ò mọ̀ bóyá ẹ sì fẹ́ dúró torí pé àwọn nǹkan kan ń lọ lọ́wọ́ nípa mo fẹ́ ó máa wù mí láti pé kẹ́ bá wa dá sí i ṣùgbọ́n mi ò mọ̀ bóyá ẹ ní ìpàdé mi tàbí ó wà òkè ká tẹ̀síwájú sà. Mo wà pẹ̀lú yín ìyá wa. Ok mo wà pẹ̀lú yín. Kò ní bàjẹ́ fún yín sà. Mo wà ní tìgbọ́. Ok sà. Àṣẹ Èdùmàrè. Ẹ kú atótónu ẹ ṣé mo dúpẹ́ gan ni sà kò ní rẹ̀ yín o. Ẹ káàbọ̀. Yes. Àṣẹ Èdùmàrè. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ káàbọ̀ mọ́mì mi Esther Adétóhun Ewétúgà JP ẹ ṣé màmí ẹ pẹ́ fún wa mà. So nǹkan kan ń ṣẹlẹ̀ nǹkan kan ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa àwọn Yoruba Nation Global Directorate. Ẹgbẹ́ kan nìyẹn o ẹgbẹ́ Yoruba Nation wọ́n ń pera wọn bẹ́ẹ̀ Yoruba Nation Global Directorate. Wọ́n wà káàkiri ṣọ́rọ̀ mi yé yín wọ́n kàwé ó ṣeni láàánú lọ́pọ̀lọpọ̀ ó ṣeni láàánú wípé bí ọmọ Yorùbá ṣe ní ọgbọ́n tí Ọlọ́run jogún ọgbọ́n ìmọ̀ àti òye fún ọmọ Yorùbá tẹ bá fẹ́ dókítà tó kàwé jù láyé yìí ta ni ọmọ Yorùbá ni mo ní orúkọ wọn dání adájọ́ tó ṣe jù láyé yìí ọmọ Yorùbá ni Ọlọ́run nífẹ̀ẹ́ ìran Yorùbá ìdí ní gbogbo ìgbà lèmi a máa ń sọ inú mi máa ń dùn pé mo jẹ́ ọmọ Yorùbá kí ló wá ṣe pẹ̀lú gbogbo ìwé tí a kà sí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó wà nínú directorate yìí tí wọ́n wà nínú global directorate wọ́n kàwé ṣùgbọ́n wọn ò ka ọgbọ́n orí bẹ́ẹ̀ ni mo sọ nítorí pé wọn ò rí nǹkan táwa ń rí wọ́n sì ń sọ ọ̀rọ̀ referendum nínú nǹkan tó wà nílẹ̀ yìí mi ò mọ̀ bóyá ẹ̀yin náà ti gbọ́ nípa ẹ̀ bàbá mi. Bẹ́ẹ̀ ni ìyá mi à ń gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni.
ṣé ẹ ti gbọ́ pé à ń sọ bí eré bí àwàdà ṣùgbọ́n wọ́n kọ̀ wọ́n jáwọ́ wọ́n ń sọ wípé wọ́n sì ń ṣe kíni Tony Inadi ọmọ àlè ní Tony Inadi ṣe rí gbogbo ọmọ Yorùbá àwọn directorate a máa wojú wọn níbi tí wọ́n ń bá ọ̀rọ̀ lọ yìí torí pé nǹkan tó wà nílẹ̀ yìí ó ti kúrò ní eré nǹkan tó wà nílẹ̀ yìí kì í ṣe àwàdà à ń sọ̀rọ̀ nípa ìran Yorùbá tẹ́yin ò bá ní àròjinlẹ̀ àwa kan wà tá ní àròjinlẹ̀ tẹ́ bá kàwé tẹ́ ẹ̀kọ́ ọgbọ́n orí àwa kan wà táwọn ò rí bẹ́yìn ṣe ń rí gbọ́ràn kí ni Tony Inadi ń gbé fún yín gan pàápàá ẹ bá wa béèrè ọmọ àlè ni ọmọ Yorùbá tó bá ń bá Tony Inadi ṣe kí ló kan Tony Inadi pẹ̀lú ìran Yorùbá Ìgbò ni Tony Inadi lọ bá Ìgbò ẹgbẹ́ àbá yín ṣe tipa ni ẹ bá wa sọ ẹ bá wa dá sí bàbá mi ṣé referendum ní nǹkan tó wà nílẹ̀ yìí sà ẹ bá mi sọ̀rọ̀ sókè sà. ẹ ṣe mo dúpẹ́ olóòtú ṣe rí ọ̀rọ̀ yẹn ó dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ ni tí ó fi orí ẹ̀ àkùkọ ó fi orí ẹ̀ fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ ṣe rí àkùkọ tí ó bá ti ń kọjá tí kọ̀lọ̀kọ̀lọ̀ bá ti ń wò ó máa wo òpin tó wà lórí kọ̀lọ̀kọ̀lọ̀ pé iná lélẹ̀ òun ò bá dẹ̀ pàjẹ́ ṣùgbọ́n torí iná tó wà lórí ẹ̀ ẹ̀rù máa ń bà á fúnra àkùkọ ló wá lọ bá kọ̀lọ̀kọ̀lọ̀ pé kí ló dé ọ̀rẹ́ òun kì í bá mi ṣeré ni iná tó wà lórí ẹ̀yìn náà ni àwa ni àkóhun ṣe iná ó yá fọwọ́ kàn ìyẹn wá fọwọ́ kàn pé àṣé iná kọ́ ló gbèrú bí ọ̀rọ̀ ẹ̀ ṣe rí gan-an gẹ́lẹ́ nìyẹn ìran Yorùbá ó jẹ́ ìran alákìkanjú tí Ọlọ́run bùkún lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan òun náà ló fẹ́ máa kí aṣọ àlà Yorùbá bọmi tí wọ́n mọ̀ wípé àkàndá ni Ọlọ́run dá ìran Yorùbá lọ́tọ̀ tí a bá wò ó ní inú ìran Yorùbá ni wọ́n ti kọ́kọ́ ṣe politics kí òyìnbó tó dé rárá àwọn baba ń tọwọ́ wọn ní àwọn ètò tí wọ́n fi ń ṣe ìlú nígbà tí òyìnbó sì gbé democracy dé the first democracy ó happen ní inú ìran Yorùbá ẹni tó bá ka ìtàn dáadáa láì pé ìran Yorùbá kò ń ṣe ẹgbẹ́ ìran kankan tí ó bá jẹ́ wípé àwọn aláwọ̀ funfun tí wọ́n dé tí wọ́n kó ẹyẹlé pọ̀ mọ́ àdìrẹ ẹ wo ìdàgbàsókè tó ti wà nígbà ayé Western region first television ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àwa ni àti oríṣiríṣi àwọn nǹkan mèremère ló jẹ́ pé ilẹ̀ Yorùbá òun náà ni ó ti dé gbogbo ọgbọ́n tí àwọn tí ẹ̀ ń dárúkọ rẹ̀ tí wọ́n ń dá òun náà ni pé wọ́n fẹ́ mọ ìdí abájọ àwọn bàbá wa àti àwọn láti wá ń sọ yìí àwọn náà tún wá tẹ́gbá sí wọn wọ́n wá ń fi wọ́n gbá bọ́ọ̀lù ṣùgbọ́n èmi rọ̀ wọ́n kí wọ́n jáwọ́ irú nǹkan báyìí ní àsìkò táwa kò sí nǹkan tí ó jọ mọ́ referendum tá a bá wò ó oríṣiríṣi ọ̀nà ló wà tí a lè fi lè gba ilẹ̀ olómìnira dá lóòótọ́ referendum is one of them but kò ń ṣe ohun gan-an ni ó jẹ́ pé tí a bá lo referendum a lè kúrò ní òpó amúnisìn ọ̀nà púpọ̀ tí àwọn bàbá wa tó wà lókè tí wọ́n ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ á rí i pé ẹjọ́ kan tiẹ̀ wà ní kóòtù ní Àbújá tí wọ́n ní kí àwọn ẹtì group kan máa fi orúkọ sílẹ̀ ọgbọ́n ni o àwọn èèyàn wa tẹ̀lé sọ bí wọ́n ṣe kàwé tó ti lọ́yẹ kí wọ́n ti mọ̀ wípé tí ìjọba bá gbé lọ sí kóòtù àjọba tó ń yí ìbò yóò wà nílẹ̀ yí referendum tó ń bá dẹ̀ ti yí mú wa lọ́wọ́ ó léwu o àfàìmọ̀ kómi má tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ìdí nìyí tá a fi gbọdọ̀ fara mọ́ irú àbá báyìí àbí ká jẹ́ kí ẹnikẹ́ni kó máa tì wá láti ìran míì tí ò bá ti kí ń ṣe ìran Yorùbá ìmọ̀ràn tí èmi ò bá gbà wá náà ni pé kí àwọn àgbààgbà wọn pe àjọ tó nírònú kí wọ́n pe ara wọn jọ kí gbogbo wa ká ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìfẹ́ àti ìṣọ̀kan pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tó mọ́yán lórí lóòrò lè gbé adélẹ̀ lórí o ká má dúró pé èmi ni mo gbọ́n tán èmi ni mo mọ̀ tán kí a jẹ́ kí a fi àgbà fún ẹni tí àgbà bá tọ́ sí ká dẹ̀ bọ̀ fún ara wa òun náà ni àwọn nǹkan tí èmi rò tó lè gbé wa dé ilẹ̀ lérí mi ò fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ nípa àwọn ẹgbẹ́ tí ẹ sọ yìí kó má dàbí pé bóyá òótọ́ ọ̀rọ̀ oníkéèyàn má sọ òun o mo kàn máa rọ̀ wọ́n wípé kí wọ́n darapọ̀ mọ́ àwọn tí wọ́n yẹ kí wọ́n darapọ̀ mọ́ kí gbogbo wa ká tọ̀ sójú kan kó lè hu wọ́n ní odidi ẹ ló ń ké sí ẹ ní mẹ̀yàmẹ̀yà eléyìí ọmọ Yorùbá lásìkò tá a wà yìí o tá a bá wò ó àwọn ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ tó yẹ kí ó kọ́ wa lọ́gbọ́n ìjà tí Awólọ́wọ̀ bàbá wa Awólọ́wọ̀ àti bàbá wa Akíntọ́lájà ó nípa nílẹ̀ káàárọ̀ òjìrè o
oríṣiríṣi ọgbọ́n tí àwọn Fúlàní tí wọ́n ti máa ń lò láti fa ìyapa sí àárín àwa Yorùbá. Gbogbo àwọn ọ̀tọ̀ náà ni àwọn bàbá wa mọ̀. Ó yẹ kí wọ́n kà wọ́n rí pé lásìkò tá a wà ó yẹ kí ọlọ́mú dá mú ìyá ìgbé o. Kí ló yẹ kí gbogbo wa ká tọ̀ sójú kan kí a fi ọ̀já kan náà kún ara wa kí a lè dé ibi tí à ń lọ lásìkò. Ẹ ṣé mo dúpẹ́ odò àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. Àṣẹ, ẹ ṣé bàbá wa. Ṣẹ́rí èmi máa sọ ṣẹ́rí bí tá a bá dé yìí òtítọ́ òun ló máa ń lékè irọ́. Àwa máa sọ òtítọ́, ẹ máa sà sí ara yín tí kìí ṣe ó kàn máa ń dùn yín ni. Ẹni oògùn tẹ́ ẹ ní, ẹ̀yin tẹ́ ẹ ní oògùn tí Ọlọ́run gbé agbára fún, dípò kẹ́ fi ṣe kẹṣà kẹ́ fi ran ọ̀ràn yín lọ́wọ́. Ṣùgbọ́n tẹ́ bá rí ọmọ Yorùbá tó ń sọ òtítọ́, àwọn Yorùbá Nation tí wọ́n dìde, àwọn lè máa ń sa oògùn sí. Ó mà ṣe o. Ọlọ́run ò ní ṣe yín ní adọ́run òtítọ́. Ọlọ́run kò ní ṣe yín ní adọ́run òtítọ́. Àwa máa sọ, tá bá sọ òtítọ́ a máa kú, tá bá sọ a máa kú. Àṣẹ kúkú wá sọ òtítọ́ ká kú, ṣùgbọ́n àwọn ò ní kú bí kò ṣe yíyè láṣẹ Èdùmàrè. Ẹ̀yin tẹ́ ń pera yín ní Yoruba Nation Global wọ̀nyí. No, excuse me, Yoruba Directorate Global, Yoruba Nation Directorate Global. Àbí kí lẹ́ ń pera yín? Ẹ jẹ́ kí orí yín kí ó pé, ẹ pé orí yín wálé. Ọpọlọ gbogbo òwe tẹ́ẹ̀ka àbọ̀dé ẹ̀dá. Àwa ò ní gbà, àwa Yoruba Nation, àwa wà lóde, àwa ò ní gbà. Àwa ò ní dákẹ́ kẹ́ máa ti ara yín lọ sí oko ìparun tí kì í ṣe àwa. Ẹ̀yin lè tẹ̀lé Tony Nnadi tó jẹ́ wípé kí lorúkọ bàbá yìí tí wọ́n tì mọ́lé? Orúkọ ẹ̀ ṣàpamí lórí tó wà látìmọ́lé right now. Kanu á dára fún yín sà. Kanu sọ wípé Ọlọ́run títí tó máa fi kú, Ọlọ́run má jẹ́ kó ń bá pàdé mọ́. Kí ni wá ní tiyín? Kí ló kàn yín nínú ìran Ìgbò? Kí ni tiwa? Ẹ má bínú o, kì í ṣe pọ́rọ̀ kí ni leléyìí. Bẹ̀tẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ wà. Ó ti dójú ẹ̀ báyìí. Akílò ló máa pé bàbá níbi tá a bá dé yìí. Aláwo ò ṣe mọ́. Àwa ń padà lọ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kàwé ni pẹ̀lú gbogbo òwe tí ẹ kà. Ṣé 1999 constitution yan? Ṣé ó ṣì ṣe I don't understand. Tony Nnadi fi ìran Yorùbá lọ́rùn sílẹ̀. Kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú ìran Yorùbá. Àbẹ́ ẹ ṣe lọ báwọn ẹbí ẹ, àwọn Ìgbò. Àbẹ́ ẹ ṣe. Kí ni dé? Kí ló ṣe? Ṣé tipátipá ni? Ṣé tipá lèèyàn máa fi ń fẹ́ ọkọ ni? 1914 amalgamation ó ti expire láti 2014. Àṣemọ́ àti lọ́ọ́lé àti délé wa. Yoruba Nation yan láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, ó di túláàsì. Àwa ti dé ibẹ̀. Ẹni tó bá ní kò ní ṣe ṣe, ó máa ṣẹ̀yìn ẹ̀. That's just it. Ibi tá a bá dé nísìnyí yan. Ṣé ẹ mọ̀, bàbá mi, ṣé ẹ gbọ́ wípé àwọn Chinese wọ́n ti ní police station ní orílẹ̀-èdè yan abẹ́ ẹ̀gbọ́n sà? Ìyá mi tí mo bá ní mi ò gbọ́ irọ́ ni mo pa ọ́. Wọ́n ti ní police station ní Edo, precisely ní Benin. Àwa náà sùn ṣùgbọ́n wọ́n ní orúkọ tá a sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé. Ẹ jẹ́ kí a fi yẹn tì. Orúkọ tá a máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé. Rí gbogbo ìjà náà kọ́ ní ìjà ọkọ àbí pọ́npọ́n. Ọgbọ́n ọ̀nà náà wà jẹ́ pé a lè máa ṣe àwọn nǹkan kan wẹ́rẹ́wẹ́rẹ́. Láìpẹ́ ìran Yorùbá a máa fi àjùlọ wọn níbi tí wọ́n wà yẹn. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan ni. Nǹkan tí kò yé mi pẹ̀lú àwọn tí wọ́n ń pera wọn ní Yoruba Nation Global Directorate. Yoruba Nation Global Directorate. Excuse me. Kí ló ṣe ọpọlọ yín? Kí ni nǹkan tó ṣe ọpọlọ yín? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ rántí wípé owó máa tán, ènìyàn ló máa kù. Owó fún ni kò tẹ́nìyàn. Ẹ rántí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe lénìí tí oníkálukú ń ṣe gbogbo ẹ̀ ìtàn ló máa dà lọ́la. Ẹ̀yin Yoruba Nation Global Directorate wọ̀nyí tó jẹ́ pé ọpọlọ yín àtẹ́lẹsẹ̀ nǹkan òun ni. Kí ni nǹkan tí ẹ gbọ́ nípa gbogbo bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn tí àwọn Fúlàní ti gba ilẹ̀ wa? Ṣé èwo lẹ gbọ́ ní ibẹ̀? Ṣé ẹ rántí wípé Prime Minister London 3 months oṣù kẹta rèé ó tún ti tí wọ́n tí mi dé ibẹ̀ arábìnrin tó dé ṣé mọ̀ pé nìyí ó ti resign. Ṣé ẹ gbà bẹ́ẹ̀ gbọ́?
So ẹ sọ fún mi kí ni nǹkan tẹ́ ń parí oríwo kíní sí kí ni nǹkan tó ní ṣe ṣó ní ṣe ṣe ọpọlọ yín pé ibẹ̀ lẹ́ máa ti mọ̀ pé orí yín ti yí yes ẹnu mi gbà kò sí nǹkan tẹ́ máa fi mí ṣe láṣẹ Èdùmàrè àdàbí kí ni dẹ́tẹ̀ ṣerú àròjinlẹ̀ wọ́n ń sọ lọ́tún wọ́n ń sọ lọ́sì bàbá Bánjí Akíntóyè bàbá olóyè Sunday Adéyẹmọ màmá Onítìrí àtàwọn àgbààgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá imam Yorùbá Nation wọ́n ti rí nǹkan tí ẹ̀yin ò rí kí ni nǹkan tẹ́ ẹ rí ṣe bẹ́ẹ̀ lẹ́yìn kàwé ni ẹ̀ka pẹ̀lú gbogbo ọgbọ́n kí ni ẹ̀ka kí láǹfààní orógbó yín ajẹ́ kò láwẹ́ èèyàn kéèyàn ni yín ìkà ni yín kẹ́ni má ní ni yín ẹ nífẹ̀ẹ́ ran yín torí tẹ́ bá nífẹ̀ẹ́ ran yín ẹ ní máa tẹ̀lé ọmọ àlè tó ní nàdí kẹ́ máa sọ pé ẹ ń jà fún restructuring are you kidding me serious ẹ̀yin kan ẹ kàn kóra yín jọ ẹ kàn lè rò pé ẹ̀yin kan máa kó ara yín jọ kẹ́ máa sọ nonsense káwọn kan dẹ̀ máa bá ẹ kò jọ rárá no referendum in Yoruba land no Yoruba Nation la fẹ́ ó ti ṣeé ṣe bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ó di túláàsì ẹ lọ kí ọwọ́ ọmọ yín bọnú aṣọ àtẹ̀yìn àti Tóní Nádì àwọn alálẹ̀ ni wọ́n máa dì pẹ̀lú gbogbo yín Tóní Nádì ọmọ àlè kí ló kàn ẹ́ pẹ̀lú ìran Yorùbá ẹ pè wọlé máa bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ pé ẹjọ́ ẹ pè wọlé àwọn èèyàn fẹ́ pè wọlé bàbá mi máa fún yín ní nọ́mbà kejì tẹ́ máa wà ń bẹ̀ sà ṣẹ́ tí gbọ́ sà àwọn èèyàn fẹ́ pè wọlé torí nọ́mbà yìí ni wọ́n máa pè wọlé sí. Hello mami. Hello ma. Ẹ káàbọ̀ mami. Mami olórí kò lọ títí ẹ bá mi tẹ like love fún mami olórí lọ títí kò lọ títí love fún mami olórí kò lọ títí. Ẹ kú iṣẹ́ ìyá wa. Ẹ ṣé ma. Adúpẹ́ o, àmọ́ lórí God bless you. Àmì Jésù àtẹ̀yìn náà mà. Àtẹ̀yìn náà mà. Àmì o, àmì o, àmì Jésù àtẹ̀yìn náà mà. Wà inú torí bá mo rí táìtù yín, ó jẹ́ kí n step a little bit. Ẹgbẹ́ global èwo la tún gbọ́ yìí o. So but ní actually mo bá yín nínú ìrìn àjò program yìí ní but so far mo rí rí pé àwọn new era la máa pè tiwọn wọ́n dẹ̀ pé global náà wà lára orúkọ tiwọn náà. Inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ méjì mẹ́ta tí mò ń gbọ́ lẹ́nu brọ́dà wa tí Mr. Taiwo ṣe mọ right. Bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni Mr. Taiwo Oladipo. Mo kí yín o ẹ ra sa o ẹ kú iṣẹ́ ìlú o ojú òní ti gbogbo wa o adélẹ̀dẹ̀ rí láyé àtàlàáfíà lágbára Ọlọ́run. Àmín Jésù. New dawn new deal ó là ń tọrọ torí ẹ̀ náà la dẹ̀ fi sọ pé new land with a new mindset. Inú mi dùn gan ayọ̀ mi kún pẹ̀lú ìwọ̀nba tí mo gbọ́ lẹ́nu wọn. Inú rere tẹ̀dẹ̀ fi bẹ̀rẹ̀ Ọlọ́run ọlọ́jọ́ ìní á dúró tì yín. Àmín Jésù. Kò ní dójú àdúrà tì yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń rò tí gbogbo wa ń gbé lọ́tún lósì lágbára Ọlọ́run kò ní jábọ́ lọ́wọ́ gbogbo wa. Àṣẹ Èdùmàrè. Ó ṣe ní láàánú wípé àwọn tí ẹ rọra mẹ́nubà ẹ ṣàjẹ́ ń gbájúmọ̀ tí mò ń sọ torí nìsín kò má ti lọ jẹ́wèé kóòtù látún máa rí báyìí torí kóòtù yìí náà ni òtítọ́ ó máa ń gúnyàn lára bí ẹ̀gùn ni. Bẹ́ẹ̀ni. Ṣóyè yín olórí kọ̀ọ̀kan ó sọ wípé ó lárùn ọpọlọ ó ní ìtọ́jú ńlá ẹni tó bá wà nílùú London tó tún wá sọ́wọ́ Nàìjíríà ó lárùn ọpọlọ. Tá bá rí gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ Amẹ́ríkà ní Canada ní Germany ní as long tó o bá ti gbé nílùú Nàìjíríà ní bishop 419 ni tó o dẹ̀ péré ní ẹni tó wà expose tọ́lọ́run tó wá kẹ́ ó kàwé
You become a doctor, you become a lawyer, you become all these beautiful professional areas. And you are still saying one Nigeria. Wallahi, I need the psychiatric hospital. Ó ṣe ní láàánú gan, ó dẹ̀ dùn yàn gan. But tí wọ́n yẹn a lè jókòó tì í because Ọlọ́run ni ọba tó ní ẹ jẹ́ kí èpò àti àlìkámà kọjọ máa dà papọ̀. Ọlọ́run ló mọ̀ bí ó ṣe máa settle ẹ̀ tó bá di during the harvest. Because ibi tó yẹ ká ti bọ́ ọgbọ́n tá a bá lọ bọ́ òmùgọ̀ ńbẹ̀ ó máa ń dùn yàn. Bẹ́ẹ̀ni. Èmi kàn máa rọ gbogbo àwọn new set mind people yìí tó jọ torí wọ́n ní lọ́ọ̀yà wà láàrin àwọn torí lọ́ọ̀yà yẹn ni mo fi pè bẹ́ẹ̀ ṣe máa bá wa ṣe àwọn paperwork ẹ wo gbogbo nǹkan tá a ti ní sẹ́yìn tó jẹ́ pé eléyìí for Yoruba Nation everybody kò sígbà tí ò sí ìwé tán sáì fún kò sí nǹkan kan ọwọ́ tí wọ́n ṣe ìtọ́ ṣe fún bàbá wa Sunday Igboho everybody kan àti ìtọ́ gbé báìkì lọ àti ìtọ́ gbé mọ́tò lọ gbogbo wọn bìrì actually náà a máa gbà padà bọ́ wọlé a máa wú wọn. Àṣẹ. Because it belong to Nigeria, it belong to Yoruba Nation. Irú gbogbo orúkọ báyẹn ṣàgbé nísìnyí bàbá pè mí ní ìsìn pé olórí wa gbà báyìí wàá mú síbi Yoruba Nation tí mo ti sáyìn sí. Ṣàlùkẹ́ máa make sure pé mo look after síbi yẹn dáadáa. Bẹ́ẹ̀ni. So ẹ jọ̀ọ́ ẹ bá wa lo platform yín sà. Ẹ bá wa organize things. Especially when it comes to paperwork. When it comes to paperwork, ẹ jọ̀ọ́ àbẹ̀bẹ̀ ni. When it comes to paperwork, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. 1 minute ma, 1 minute. Okay. Okay. Bàbá wa tẹ bá wà ní orí program mi ò ní nọ́mbà yín dání so mi ò bá lo fóònù kejì láti fi send sí mi. So ẹ jọ̀ọ́ ẹ máa bá wa gbọ́. Okay. So wọ́n bá wa lọ platform wọn àwọn tó jẹ́ lọ́ọ̀yà kan dúró ká mọ where to àwọn wo ni ká pè especially during this rally that is coming a ti mọ̀ wípé àwọn tẹ̀gẹ̀ sílẹ̀ àwọn tẹ̀mí èèyàn òjò lójú òun là bá nájà àwọn ẹlẹ́mìí òkùnkùn in case of incasity. Torí pé kí ni àwọn ò dà lóru nǹkan tó belong wa la fẹ́ gbà and we are entitled to it. Bàbá àwọn Buhari òun náà dẹ̀ ṣe kúrò ní UN ní ó fẹnu ara ẹ̀ ká wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ tún ní pé kó tútù ká torí òun náà ti ń kà ó kà síta pé òun ò ṣe kí ni òun ò against self determination but àwọn akúrí àwọn olè àwọn ẹjẹǹtì APC PDP àwọn ẹjẹǹtì obituary wọ́n fẹ́ dà lórí wọ́n fẹ́ dàgbàrú irọ́ ni o wọ́n mọ òtítọ́ o bọ̀ wọ́n fẹ́ skẹ́ẹ̀dì yín àwọn dìdìrín àwọn òpònú àwọn olè àwọn ọ̀lànà tó ti lanà tó ti lagiri àwọn yẹn náà máa ní kílẹ̀ nílẹ̀ wọ́n máa pa wọ́n ní wọ́n máa ṣe wọ́n léṣe ní wọ́n máa ṣe kìnnìkan ní àwọn olè wọ́n fojú wo ẹnìkan kó lè ní wọ́n by the end of the day ẹ̀sìn wọn rèé ta ẹ jọ̀ọ́ bàbá mi ẹ bá wa lo platform yín ẹ bá wa fi ṣe gbogbo ọ́ọ̀nì gbogbo kan ẹ bá mọ̀ àwọn bí irú àwọn nǹkan tá a fẹ́ ṣe a ti sọ fún gbogbo àwọn platform káàkiri kan máa polówó àwọn tó bá ní private hospital tó get in touch pẹ̀lú àwọn brothers and sisters wa mo lọ hospital bí o orúkọ mi rè o àwọn volunteers nurses tó get in touch fún wa in case of incasity. I need wọn from one state to another. Èkó ni Ìbàdàn ni Abẹ́òkúta ni gbogbo ẹ̀ káàkiri ká ti ní wọn lọ́wọ́. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá dẹ̀ ń gbọ́ wa tó ò tiẹ̀ ní tó bá jábúrò ẹ̀ ló lọ hospital ẹ̀gbọ́n ẹ̀ ló ní kinní kan or center health something ẹ̀ kọ́ńtàtì wọn ẹ̀ bá wọn sọ̀rọ̀ káwọn náà ká lò ẹlòmíì ò lówó ṣùgbọ́n Ọlọ́run fún lórí ọ̀fẹ́ nǹkan tó ní kóun náà fi support orílẹ̀-èdè ẹ̀ ilẹ̀ wa là ń gbà
àṣòṣèlú ìran wa fún ọmọ tọmọ tí wọn tiẹ̀ tí sunwọ̀n ẹ̀ káwọn náà rí ilé ayé wa. Àwa tá a wà lókèrè là ń bá wọn ṣe o. Gbogbo àwọn tẹ̀wọ̀n Nàìjíríà yẹn zombi ni wọ́n o. I'm sorry to say o, kì í ṣe pé mo bọ́ ẹ̀yin tẹ̀ wá lé o. Torí pé kí ni dìmọ̀ tẹ bá ṣì ń jẹran màálù ọpọlọ òṣìṣẹ́ mọ́ o. Wọ́n ti hàn tú, wọ́n ti ka kéwú, wọ́n ti ka bíbélì, wọ́n ti jẹ́ ewé àtegbò. Ẹ wá wo ọdún tí wọ́n ti lo gbogbo nǹkan tá à ń sọ ilé ọmọ Yorùbá lórí. O lè máa rí above everything, wọ́n fi poverty, wọ́n fi ṣá mọ́nàmọ́ná ayé wọn mọ́lẹ̀. Wọ́n fi ṣe òkùnkùn tó fi bò wọ́n ribiribi. Citizen of Nigeria ti dé lẹ́bùtẹ́ pé bẹ́ẹ̀ bá fún wọn ní kọ́mọ́tà just only 1,000 naira ẹ máa rí wọn tà ní. Ṣáfún 500 àti fìlà. Bó fìlà gan ṣáṣọ fún yá ìwọ náà bọ́ta lọ máa pariwo. Ẹ lè mọ ayé bí pọ́pátì bó ṣe bá ayé àwọn èèyàn wa jẹ́. Gba 1,000 kí n lògùn ẹ olóore ní tàbá yìí o. Àwa tá a wà nílé tá a wà ní òkèèrè tá a sì nílé òun la lè ṣàánú àwọn tó wà nílé o. Ẹ jọ̀ọ́ o, gbogbo àwa tá a ní àwọn èèyàn ńlé tó ní ilé iṣẹ́ kan àbí méjì nǹkan tó tẹ́ mọ̀ wípé a lè fi support rally torí a máa takú ni. Iṣẹ́ rally a máa takú ni. Ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù. Bẹ́ẹ̀ni. Àwọn tó rádé máa ṣe rally eléyìí ò ṣe gbọ̀fẹ́ o. But at the same time kì í ṣe pé èèyàn scared anybody but ẹ ní láti fi ọkàn akígbe. Torí pé kiri bí wọn ò kọjú ìjà sí wa wọ́n pa wá lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹlòmíì nínú àkáǹtì ẹ̀ kò rí 100,000 rí lójú níjọ́ tó ti délé ayé. Ìgbà tó kidnap ìyàwó ẹ̀ ṣé kò ó tọrọ dénú ṣọ́ọ̀ṣì tó ń ṣe ó tọrọ dé mọ́sì wọ́n dáwó owó kílẹ̀ ní owó bandit torí pé wọ́n ti gbé ìyàwó ẹ̀. Ẹjọ́ ṣèlú nìyẹn. Ìlú téèyàn ò lè dijú méjèèjì kó sùn. Wọ́n sùn lókùnkùn, wọ́n jẹun lókùnkùn, wọ́n bára wọn sùn lókùnkùn. Ẹ má bínú o gbogbo lé. Ẹjọ́ báwo wọn ṣe ní bímọ òkùnkùn. Kábíyèsí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún gbogbo wa bá wa ránṣẹ́ sílé ẹ̀mí Nàìjíríà kó máa fi sínú àdúrà Olúwa fi náà ti jáde. Ẹ̀mí Nàìjíríà Olúwa fi náà ti jáde inú ayé mi. Torí ẹ̀mí Nàìjíríà ni o. Òun ló bá gbogbo ibù nǹkan àwọn tó wà tó ti jáde nílùú yẹn more than 20-30 years. Àwọn tó ń di ìrìn àjò ayé wọn rú láì ṣe tiwa ní Yoruba Nation. Àwọn diaspora ni o. Àwọn tó tún láwọn ti lẹ́sìpọ́ṣọ̀ ẹlòmíì wọ́ sìgá àwọn tó wà Nàìjíríà lọ sọ pé láwọn sọ so omi Nàìjíríà yẹn sì wà nú ẹ̀jẹ̀ àtomi ara everybody until tí gbogbo wa bá tó discover ara wa torí bẹ́ẹ̀ ni ibẹ̀ ni yá wa ti sunrun wa ibẹ̀ ló bí wa sí so ẹ̀jẹ̀ yẹn wà lára wa ẹni tó wà ní diaspora gan ò lè dáwọ́ sí lọ́wọ́ ó máa dá sí rọ́ọ̀fù ni kò lè ṣe accountability. Ṣérú àwọn yẹn lè fẹ́ fi ṣe lórí àti ìgbàlú wọ́n ti yanra wọn sínú ipò ẹ̀rí pé wọ́n láwọn ọpọlọ. Gbogbo àwọn tàbí ẹsẹ̀ kò sí kẹ́kẹ̀ẹ́ tán ṣe. Ìwé yìí náà ni òyìnbó yìí náà ni àwọn oníṣùtù ọ̀rùn oníṣùtù ro sọnù eléyìnbó sọnù. Àti ìgbé yẹn kan ṣiṣẹ́ wọn ní ṣiṣẹ́ everybody want to be upfront. And they never be upfront but do the needful. Step ẹsẹ̀ kọ̀ọ̀kan síra wọn ni ẹlòmíì ò tiẹ̀ fẹ́ rákòrò rárá ìjọ tán bí báyìí ló fẹ́ rìn ó lè ní ọkọ̀ júà kí lẹ̀ ní Nàìjíríà ó lè ìlara corruption agbèrè apààyàn ó pa ó ìrẹ́dí òru ọtí mímu ìwé ká parọ́parọ́. Bẹ́ẹ̀ ni mà. Ìgbà tọ́lọ́run máa wá parí ẹ̀ ó pè é ní onígbà àrùn. Ẹ̀mí Nàìjíríà onígbà àrùn ló ń jẹ́. Onígbà àrùn. Sókè gbogbo wa ká discover ara wa. Ẹ̀mí Nàìjíríà Olúwa bá ń fi náà ti jáde. Àmín. Bá ń fi náà ti jáde. Ẹlòmíì wà diaspora, iṣẹ́ ọwọ́ ẹ̀ máa mú eré ni. Ẹ̀dẹ̀ rò pé ó wà ní London, ó wà l'Amẹ́ríkà, ó ti wọ̀ expose irọ́ ni o. Ó yíwé ju nǹkan míì lọ, ó parọ́ ju nǹkan míì lọ. Sáwọn yẹn la fẹ́ jọ kóra wọn ìlú tuntun, ìlú aláyọ̀. A máa ṣẹ́kẹ̀ ara wa jẹ́ ká ń balance láwa o.
ẹ ṣé o bàbá mi, mo kí gbogbo ilé o, ká má gba táìmù. Ẹ ṣeun o, ojú òní tì wá o. Àmín àṣẹ. Àti délẹ̀ lè rí lórúkọ Jésù. Àmín Jésù. God bless you, Ìyálájé. Olúwa máa fún yín ṣe o. Àmín Jésù. Ẹni dààmú lórí ọkọ lórí ọmọ àtèmi náà àmín lórúkọ o Jésù àti gbogbo wa o. Àmín gbogbo wa pátápátá. Ẹ ṣé mà mí. Ẹ ṣé mà. Ẹ ṣé mà. Màmá wa mọ́mì mi olórí kò lọ títí, àwọn ni wọ́n pè wọlé yàn. Ẹ ṣé àdúpẹ́ o. Ẹ pẹ́ fún wa o. Mo ń pe bàbá wa padà ní tí wọ́n wà lórí ètò pẹ̀lú wa. Ẹ má bínú sà, mi ò ní nọ́mbà yín, mi ò mọ̀ sórí, so kò mi kò ní ṣe ti gbọ́ nǹkan tí màmá wa tí wọ́n pè wọlé yàn sọ sà. Ok, wọ́n dúpẹ́ wọ́n dẹ̀ ní kí ẹ jọ̀wọ́ kí nínú gúrùpù yan nínú àwọn ṣẹ́mọ̀ àwọn tẹ́tí àwọn ẹgbẹgbẹ́ tó tún wà lábẹ́ gúrùpù tẹ́ set up àwọn medical gbogbo ẹ̀, tó ẹni tó bá ní èèyàn nílé tó bá jẹ́ pé wọ́n ní hospital tara wọn fúnra wọn kí wọ́n jọ ṣẹ́mọ̀ kí wọ́n jẹ́ kẹ́ mọ̀ kí wọ́n kàn sí yín ṣẹ́mọ̀ nípa rally náà ni pé mo dẹ̀ mọ̀ pé ó yé yín gbogbo ẹnu kọ́ la máa fi àní túṣu dé sàlẹ̀ kòkò so gbogbo ẹ̀ bá wọ̀nyàn so òun ni wọ́n dẹ̀ kí yín dáadáa so òun ni tí ẹ bá tún rí ní mo fẹ́ béèrè kan ní ọwọ́ yín mo fẹ́ wo pé irú ojú wo irú kí lẹ̀yin fi rí ojú wo lẹ̀yin fi rí lẹ́nujọ́ mẹ́ta yìí kíní fídíò náà ó ń lọ káàkiri ó ń rìn káàkiri gidi gan ni ẹ máa rí arákùnrin kan tó wọ aṣọ ológun tí Chinese kan wà lẹ́gbẹ̀ẹ́ ẹnì kejì mi ò funfun tí wọ́n ń sọ tí wọ́n gbé ìbọn dání ṣe irú nǹkan tí a nídìí ní àsìkò yìí nìyẹn sà. Ṣé mo dúpẹ́ ìyá wa àtẹ̀ṣe kan ti jáde lórí àwọn arákùnrin tí mi ò bá ní gbàgbé ó dà pé arákùnrin ó ti kọ́kọ́ ṣe fídíò kan jáde. Ìran Yorùbá ò lè fẹ́ ṣerú nǹkan báyìí ká wá gbé sí orí social media ká wá máa pariwo níbi tí ọgbọ́n dé dúró láyé tí a wà yìí. Ṣé rí nǹkan tèmi rò nípa fídíò ni pé ṣe ni àwọn ọ̀bàyéjẹ́ kan fẹ́ lò ó ẹ rí pé wọ́n ti proscribe àwọn ọmọ Yíbò pé they are terrorists. Yes, bẹ́ẹ̀ ni sà. Lára àwọn ọkọ tí wọ́n ṣe tí wọ́n fi ń proscribe wọn lélẹ́yìí òun náà ló fà á tí wọ́n fi gbé síta pé àwa náà fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ ti ọ̀rọ̀ bọ́ ara wọn lọ́rùn ní láì ṣe àwa kí wọ́n lè prescribe wa kọ́ wọ́n ti wá gbogbo ọ̀nà wọ́n rí pé a kì í ṣe oníjàgídíjàgan wọ́n rí pé gbogbo ráńpọ̀ ṣe wọ́ọ́rọ́wọ́ ni tí wọ́n wá ọ̀nà láti tì wá sí jàgídíjàgan kí wọ́n lè rí evidence pé ṣebí ẹ̀yin lélẹ́yìí. Tí àwa bá fẹ́ ṣe nǹkan àwa ò ní pariwo ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ aláriwo rárá. So gbogbo irú ariwo tí wọ́n ń pa àwọn ọ̀bàyéjẹ́ kan náà ló jẹ́ pé wọ́n fẹ́ fi dá ọ̀ràn sí ara wọn lọ́rùn láì ṣe àwa àjìjàgbara ti Yorùbá gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tèmi. Ẹ ṣé. Ẹ ṣé bàbá wa. Ìdí nìyí tí bí mo ṣe sọ mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa èmi ò fẹ́ show ẹ̀ níbí báyìí torí mi ò fẹ́ promote ẹ̀ torí nǹkan burúkú ni inú mi dùn pé ojú tí mo fi rí ni bàbá wa náà fi rí àtàwọn ẹlòmíì bẹ́ẹ̀ tí mo ti bá èèyàn méjì àbí mẹ́ta sọ nípa ẹ̀ lénìí nǹkan burúkú ayé àti ọ̀run ni ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká promote irú nǹkan báyìí nítorí pé orúkọ tí kì í ṣe tiwa wọn ò ní fún wa láṣẹ Èdùmàrè ara àwọn olóṣèlú àwọn Tinubu iṣẹ́ ọwọ́ wọn là ń rí yìí torí pé by fire by force wọ́n ti láwọn ọmọ ogun wọn tó ń bá wọn promote tó jẹ́ pé wọ́n ṣà ń lérí ìyẹn kọ́ ni mo tiẹ̀ fẹ́ sọ lẹ́yìn mo fẹ́ dúró lórí nǹkan ta ní ọjọ́ mi ọjọ́ rí a máa wá sí yan so nǹkan tí à ń sọ ni pé ẹ jọ̀wọ́ ti torí Ọlọ́run tẹ́ bá ti rí ṣe mọ̀ pé Yorùbá kí ni ìtumọ̀ Yorùbá mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin àti èmi kí ni wọ́n ń pè ní Yorùbá ọmọlúàbí ni Yorùbá agbọ́n sínú agbọ́n síta gbogbo aṣọ kọ́ ni Yorùbá máa ń sá lòrùn ọmọlúàbí Yorùbá kan kì í ṣerú nǹkan tí wọ́n ń ṣe yan kì í ṣe ọ̀dọ̀ Yorùbá Nation àwa kọ́ ló wà fún àwa kọ́ ni arákùnrin yẹn wà fún Yorùbá Nation kọ́ ló ń ṣe àwọn olóṣèlú ló ń lò iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń ṣe mo máa bẹ̀ wá ni mò ń rọ̀ wá ẹ̀yin Yorùbá Nation àwa Yorùbá Nation ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká bá wọn pín kinní yàn káàkiri torí pé nǹkan burúkú ni ó kù díẹ̀ káàtó
So láti parí ètò yìí torí mi ò ní gbà wá lásìkò ju bí ó ti tó àti bí ó ṣe yẹ lọ. Tí ẹnikẹ́ni bá tún fẹ́ pè wọlé, a lè gbèyàn kan àbí méjì sí ká tó parí ètò, ká tó ká ètò nílẹ̀. Tẹ́ bá ní ìbéèrè, tẹ́ bá fẹ́ bá wa béèrè ní ọwọ́ bàbá wa, ẹ lè pè wọlé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ wọlé tí mi ò lè dárúkọ, mo kí yín o, ẹ ṣé gidigidi gan ni. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa like love, kẹ́ bá wa pín ètò. Ẹni tí bá fẹ́ pè wọlé, mo fún wa ní 2 minutes, ẹ jọ̀ọ́. Torí ilẹ̀ ti ṣú níbi tí bàbá wa wà, so mi ò dẹ̀ fẹ́ gba àsìkò wọn. Ẹni tó bá tún ní ìbéèrè tàbí ìmọ̀ràn tẹ́ bá tún fẹ́ bá wa gbà wọ́n fún ẹgbẹ́ wọn, nípa ẹgbẹ́ wọn. Nígbà tí à ń dúró, àwọn Yoruba Nation Global Directorate, okay, ẹnìkan tí ń pè wọlé. Bàbá wa Dr. Michaela, ẹ káàbọ̀ sí orí ètò sà. Hello sir. Hello ma. Ẹ káàbọ̀ sórí ètò. Yes sir. Ẹ káàbọ̀ sir. Ẹ pẹ̀lẹ́ o. Yes sir. Ọlọ́run bá máa tagbára dọ̀tun kò ní sí wa kò ní rẹ̀ wá láṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́, mo kàn fẹ́ sáré sọ nǹkan kan torí ó pẹ́ kí n tó jọ yín so mi rí lè mọ nǹkan tẹ́ discuss much. Ọ̀rọ̀ tí mo bá lẹ́nu yín nípa ọ̀rọ̀ arákùnrin aláṣọ ológun. Bẹ́ẹ̀ni sir. Tó kó àwọn nǹkan tó kó dání tó kó jáde. Bẹ́ẹ̀ni sir. Mo kàn máa sáré sọ ọ̀rọ̀ kan lórí ẹ̀. Inú mi á dẹ̀ dùn gbogbo èèyàn tó bá ń gbọ́ mi àti ẹni tó bá wo nǹkan tí mo ṣe lórí ẹ̀ láàárọ̀ ìgbà tí mo jí. Màá fẹ́ pe àkíyèsí àwọn èèyàn sí nǹkan kan. Everybody ló gbọ́ nǹkan tí mo sọ lórí ọ̀rọ̀ yẹn, mi ì mọ ọ̀gbẹ́ni yẹn rí. Mi ò dẹ̀ ní anything against there, kò sí nǹkan tó pèlè àti ẹ̀pọ̀. Èmi ò tiẹ̀ mọ̀ pé sọ̀rọ̀ pé bóyá wọ́n wá owó wọn wá owó. Mi ò sọ̀rọ̀ bóyá ó tọrọ owó bóyá kò tọrọ owó. All I know ni wípé whoever or whatever he is kò represent wa. Nǹkan tó ṣe yẹn kò represent wa. Èmi Michaela o, as a Yoruba Nation agitator, I disassociate myself from that. Mo dẹ̀ ń gbẹnu àwọn bàbá wa àti àwọn màmá wa sọ̀rọ̀. They dissociate themselves from that. Wọ́n rán níṣẹ́ o. Wọ́n mọ́rí o. Any other person tó bá fẹ́ associate ara ẹ̀ mọ́ stupidity àti stupid, they can go ahead and do that. Bọ̀ká fi orúkọ ara wọn tì lẹ́yìn kọ́ yọ orúkọ Yorùbá Nation kúrò ń bẹ̀. Kí wọ́n fi orúkọ ara wọn tì lẹ́yìn pé èmi lágbájá báyìí báyìí. Mo associate pẹ̀lú ẹni àti nǹkan tó ń ṣe. Bọ̀ká yọ orúkọ Yorùbá Nation kúrò ń bẹ̀. Kí wọ́n yọ orúkọ Yorùbá Nation kúrò ń bẹ̀. Sódà tọmọdé wọn tó bá pa eku tó dajẹ tán, tó pẹja tó dajẹ, àrọ gidigba tí wọ́n fẹ́ pa yẹn, kí wọ́n lọ dajẹ náà ni, kí wọ́n máa gbé wá bá anybody. Anybody tẹ máa fi ẹ̀sùn kẹ́ anybody pé wọ́n jọ ṣe kinní kan ní ìgbà tó wá délẹ̀ wọn wá dá sí i. Pẹ̀lẹ́ lápá mú kúrú pẹ̀lẹ́. Àbíká dẹ̀dẹ̀ dúró yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá wa yẹn sọ lẹ́yìn àìpẹ́ yìí. Wípé wọ́n ti ṣe báwọn kan àti rí àmọ́. Ọ̀rọ̀ pé èèyàn ń sojú èèyàn ń bẹ̀rù kọ́. Yes, every one of us la ní right to self-defense. Yes, and we have the right to do what we are doing. We are going to do our rally. But we are not violent. We are not gathering anybody anywhere. We are not planning anything anywhere. And nobody should come out to support that. Any stupid person tó bá fẹ́ support yẹn kó forúkọ ẹ̀ tì lẹ́yìn. Wípé èmi lágbájá, èmi ni mo ní kọ́ lọ máa ṣe àbẹ́mi ni mo kó wọn jọ, mo dẹ̀ dúró tì lẹ́yìn. Tẹ́ ẹ̀ bá ti lè forúkọ yín tì, ẹ jọ, ẹ má forúkọ Yorùbá Nation tì. Ẹ má dẹ̀ forúkọ àwọn bàbá ń bàbá àtàwọn ìyá oníyà, ẹ má fi tì mọ́. Ẹ forúkọ ara yín tì. Torí gbogbo bí àwọn kan ṣe ń sábàámọ́ sábẹ́ fóònù. Adá ohun gbogbo yín mọ̀, ẹ̀yin tẹ́ ń pè wọlé tẹ́ ń sọ̀pọ̀tì ẹ̀. Ẹ̀yin tẹ́ ti ṣiṣẹ́ láabi tẹ́lẹ̀ tá a mọ̀ yín. Tẹ́ ti fi irú ẹ̀ jalè. Ẹ̀yin náà lẹ wà lábẹ́ fóònù. Mo gbọ́ ohun gbogbo yín tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń pè wọlé sórí ètò níbi tẹ́ ti ń sọ̀sọ̀kúsọ tẹ́ ń sọ. Mo dá ohun gbogbo yín mọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. So ẹ mọ irú àwọn èèyàn tẹ́ ń bá deal. Ẹ rò pé àwọn stupid bíi tiyín lẹ́ ń bá deal. And I want everybody to know now. Ọ̀rọ̀ tí oníkàlùkù yín bá dá ẹ lọ tán fúnra ara yín. Ẹ má gbé wá sórí Yorùbá Nation. And if I have to start calling out names, like I said,
I will. Nǹkan tí bá dẹ̀ sọ màá dúró tí màá dẹ̀ forúkọ mi tì. Tó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ ìyá wa. Ẹ ṣé Dr. Maikola, ẹ ṣé bàbá mi. Ilẹ̀ Yorùbá gbè yín o. Ẹ ṣé mo dúpẹ́ sà. Amen, amen. Ẹ ṣé sà. So ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ láti gbọ́ yìí o ẹ̀yin ènìyàn wa. So ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ ká bá wọn promote nǹkan tí ò yẹ ká ṣe gẹ́gẹ́ bí pé Yorùbá Nation ọmọlúàbí ni wá. Bàbá mi ẹ pẹ̀lẹ́ sà, ẹ káàbọ̀ padà. Ṣé so a fẹ́ parí ètò báyìí tí kò bá sí ẹni tó tún fẹ́ pè wọlé mọ́. A dúpẹ́ torí pé bí mo ṣe sọ mi ò fẹ́ gbà yín ju ní àsìkò ju bí ó ṣe yẹ lọ torí pé ilẹ̀ ti ṣú ní ọ̀dọ̀ yín nísìnyí. So ǹjẹ́ kí ni ẹ fẹ́ bá wa sọ gbà nímọ̀ràn fún ẹ ṣáà sọ bó bá ṣe wá láti ọkàn yín sà. Ṣé mo dúpẹ́ olóòtú. Lákọ̀ọ́kọ́ kí n tó gbà wá ní ìmọ̀ràn mo kí gbogbo àwọn aṣíwájú wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa Pòfẹ́sọ̀ Banji Akíntóyè kí Ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí wọn. Àmín. Kí bàbá wa olóyè Chief Sunday Igboho Adéyẹmọ Òòṣà kí Ọlọ́run kó jẹ́ kí ilẹ̀ Yorùbá kó ṣojú gbogbo wa. Àṣẹ. Kí bàbá wa Ìbà Gani Adams kí Ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí wọn. Bàbá wa Chief Imam ilẹ̀ Yorùbá pátápátá mo kí wọn. Mo kí ìyá wa Onítìrí àti gbogbo àwọn àgbààgbà tí mi ò lè dárúkọ tó fi dórí bàbá wa Olórógun pé wọ́n kó iṣẹ́ takuntakun wọn ò ní ṣì wá darí o. Àṣẹ. Lágbára Ọlọ́run ìgbà tí ìlòdó náà bá jiná àní fi ẹni ọkàn nu wa ṣàwátì. Àṣẹ. Ìmọ̀ràn mi náà ni pé mo rọ gbogbo wa pa ní tilé toko wípé kí á jọ̀ọ́ kí á mú ọ̀nà àlàáfíà kan ìfẹ́ ìṣọ̀kan àti ìfọwọ́sowọ́pọ̀ náà ló lè gbé wa dé ilẹ̀ lórí. Pàápàá jùlọ àwọn bàbá wa àti àwọn ìyá wa tí àwọn wò níwájú mo rọ̀ wá mo bẹ̀ wá mo fi àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ wá pé kí á ṣe àtúnṣe níbi tí ó bá ti yẹ ká ṣe àtúnṣe. Ká rí wípé ìfẹ́ ó jọba láàrin gbogbo wa. Ìfẹ́ àìṣẹ̀tàn àti òótọ́ ọnú wọn ní òtítọ́ lágbà nínú àwọn onífẹ̀ẹ́. Òótọ́ ìkó náà ló lè gbé wa dé ilẹ̀ lérí. Wọ́n fi àsìkò gbà wá nímọ̀ràn kí á mú àwọn àkàndá èèyàn ní ọ̀kúnkúndùn nínú gbogbo ohun tí a bá ń ṣe. Járe pé a kárí àwọn náà along lórí ó ní iṣẹ́ tí wọ́n lè ṣe ní orílẹ̀-èdè ilẹ̀ káàárọ̀ òjìrè kí gbogbo wa ká tọ̀ sójú kan kí á dẹ̀ jọ ṣe iṣẹ́ papọ̀ kí á lè tètè dé ilẹ̀ lérí. Ẹ ṣé mo dúpẹ́ odò àgbèwà kò ní gbé ọ̀dàlẹ̀. Àṣẹ Èdùmàrè. Lẹ́ẹ̀kan sí bàbá wa àti èmi àti àwọn tí wọ́n gbọ́ yín tàdíjọ gbọ́ yín à ń sọ wípé ẹ ṣé adúpẹ́ o. Ọpọlọ yín ò ní bàjẹ́ o. Ẹgbẹ́ náà ẹ ní ṣìṣe o lágbára Ọlọ́run. Ilẹ̀ lérí náà kò ní ṣẹ̀yìn yín kò ní ṣẹ̀yìn gbogbo wa o láṣẹ Èdùmàrè. Ẹ ní fàyà ṣe ẹ ní fọmọ ṣe. Ẹ ṣé adúpẹ́ o. Ẹ ṣé. Ẹ ṣé mo dúpẹ́ olóòtú a máa rí yín bá ọ ṣe gan o. Ẹ ṣé gan sà. Ẹ ṣé àjọṣe wo ní bàjẹ́ ó dàárọ̀ sà. Láti parí ètò ẹ̀yin ènìyàn mi ẹ jọ̀wọ́ ẹ má bínú ẹ̀yin tí mi ò lè dárúkọ torí pé mi ò fẹ́ gba àsìkò mo kí gbogbo yín ni mo rí mo kí yín o mo fi ilẹ̀ Yorùbá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí ẹ sọ fún Tony Nnadi torí òun àti àwọn Yoruba Nation Global Directorate pé kí wọ́n jáwọ́ ó ti tó gẹ́ ẹ sọ fún Tony Nnadi pé kó máa lọ bá àwọn ọmọ Ìgbò ẹ̀ kó lọ bá Ìgbò ẹ̀ kó lọ síbi ọ̀dọ̀ àwọn Ìgbò wọ́n kọ̀ àwọn ọmọ Ìgbò wọ́n lé ẹsẹ̀ òdúró àwa Yorùbá náà ni kì í ṣe tiwa kì í ṣara wa amọra wa aṣekíni ọmọ Yorùbá mọ ara wọn amọ ara wa kó máa padà ó lè ní Tony Nnadi ṣé ẹ rántí nǹkan tí arákùnrin tí àwọn olórí burúkú yàn tì mọ́lé ọmọ Ìgbò yàn ṣé ẹ rántí nǹkan tó sọ Nnamdi Kanu ó sọ pé olè olójú kòkòrò ọ̀dàlẹ̀ so kí ló wá ń wá láàrin Yorùbá ṣé bí mo ṣe sọ síwájú ṣé tipátipá ni kí ló kàn pẹ̀lú ìran Yorùbá ta ló rán níṣẹ́ wọ́n lo ààfẹ́ nílùú òun dání ta ló máa bẹ́ẹ̀ gbé aláàfẹ́ àwọn ọmọ Yorùbá sọ pé ààfẹ́ àwọn
Yoruba Nation Global Directorate àwọn kọ́ ni wọ́n dẹ̀ máa sọ ọ̀rọ̀ fún wa ó dà pé nìkan náà ṣe fẹ́ dá sétò ní sà ṣe fẹ́ dá sétò ní ṣe fẹ́ dá sétò okay okay sà ẹ pẹ̀lẹ́ sà ẹ gbọ́ àyè sà. ẹ sí lórí ètò mo rò pé fẹ́ dá sí ni. ok nǹkan tá à ń sọ ni oríṣiríṣi nǹkan a gbé bàbá wa kan wọlé tó jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe aṣojú àpapọ̀ Yorùbá fún ẹgbẹ́ àpapọ̀ Yorùbá then a dẹ̀ sọ nípa àwọn Yorùbá Nation Global Directorate tí wọ́n ń jà fún referendum. then àti mi ò mọ̀ bóyá ti rí arákùnrin kan tó jẹ́ pé ó ń lọ káàkiri fídíò ẹ̀ tó ń lọ káàkiri tó wọ aṣọ ológun tó gbé ìbọn dání pẹ̀lú àwọn òyìnbó méjì lẹ́gbẹ̀ẹ́. nǹkan tá à ń sọ nǹkan tá a sọ náà ok so ewu ok sir. ẹ kálẹ́ níbi tá a ti ń bọ̀ wá mo ti dúpẹ́ fún ìyá wa Fúnkẹ́ Ìyálájé tí Ọlọ́run lò láti ká dá sí orí ètò yìí láti wá wọ́n pé gbogbo kátà fẹ́ ṣe lọ́wọ́ àṣìṣe fún alágbára Ọlọ́run. àṣẹ. gbogbo mo rí àwọn èèyàn wa kan tó pò sí àwọn ìbò tó pò sí wọn sórí kìíní mo wo fídíò yẹn wọn lè gbàgbọ́ pé gbogbo àwọn ọmọ Yorùbá wá tá gbogbo tí àwọn alágbára Ọlọ́run àdìbẹ̀ láti àlàáfíà ẹ̀mọ́ bí káwọn ti dá wa lójú pé gbogbo ẹ̀ta fẹ́fẹ́ ṣe káwà focus káwọn bí tá à ń lọ kì í pé ká máa ṣe gbogbo nǹkan ká sọ báyìí ká máa di pé kò wá sí ìmúṣẹ gbogbo bí tá à ń lọ lágbára Ọlọ́run a máa dìbẹ̀ láti àlàáfíà a máa gba ilẹ̀ olùdó wa a máa gbà lórúkọ Jésù gbogbo kàtà tó fẹ́ ṣe ká máa ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ká sì má níta ní ọkàn sí ẹnì kọ̀ọ̀kan wọn tí ń ṣẹ́sà ara wa ká sì ní ìrẹ́pọ̀ ibi tá à ń lọ yá àti fẹ́ níbẹ̀ tán àti gba ilẹ̀ wa tán lọ́wọ́ àwọn amúnisìn àti gbà tán gbogbo kẹta ká ṣe ká bẹ̀sí ṣe kó lè rí tó bóyá tẹ kó rí because tá a bá fẹ́ láti máa ṣe gbogbo kẹta ká ṣe ẹrù kò ní ìfà kò ní bọ́ sí o mo fẹ́ ká mú ọmọ gbogbo kẹta fẹ́ ṣe ń sìn ká bẹ̀sí ṣe kò sí tàbí fún ọmọ aláàtí wèsì mọ́ ẹ̀ka mo fẹ́ sọ fáwọn bàbá wa nìyẹn tó wà lórí ètò kò sí tàbí mọ́ gbogbo ẹ̀ka ká ṣe ká pọ̀ gbogbo nǹkan tá a fẹ́ ṣe perfectly kí gbogbo àwọn nǹkan ṣe mọ̀ pé Yorùbá àárín gbẹ̀yìn lórúkọ Jésù. àṣẹ ok ó lè jẹ́ nìyẹn. all right sir. ọlọ́run máa ràn yín ìyàwó lọ́wọ́ òun pẹ̀tù wá. gbogbo wa gbogbo àwọn Nàìjíríà àwọn Yorùbá àdìgásíwà mo kí gbogbo yín o ẹ kálẹ́ o Ọlọ́run ọmọ pẹ̀lú yín o lágbára Ọlọ́run á kẹrin kò lélẹ̀ o. àṣẹ ilé ológun tá a tà lọ́nà àádìgbẹ́ láti àlàáfíà ẹ ṣé gan. ẹ ṣé bàbá wa tí ẹ bá wa dá sí ètò bí wọ́n ṣe sọ wọn ò sí níbẹ̀ wọ́n kàn pé wọlé ní so ẹ ṣé adúpẹ́ lẹ́ẹ̀kan sí mo ti rí bàbá wa Oladipo Taiwo ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé tẹ́ darapọ̀ mọ́ wa ẹ dẹ̀ tún máa padà wá máa tún gbé yín padà wá lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo kí ẹ̀yin bàbá mi gbogbo àti ẹ̀yin màmá mi gbogbo tí ẹ wà ní abẹ́ ètò tẹ́ bá wa bẹ̀rẹ̀ tẹ́dẹ̀ bá wa dá sí gbogbo wa náà lè dá sí gbogbo ọwọ́ tẹ́ fi ń comment gbogbo ọwọ́ tẹ́ fi ń pín ètò ẹ ní fọwọ́ náà gbé ọmọ sin o ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ máa mú nínú owó ni ilẹ̀ Yorùbá yìí ẹ jẹ́ ká mọ̀ pé kí ni ó ti ṣeé ṣe ẹni tó bá ní kò ní ṣeé ṣe ẹ̀yìn ẹ̀ la máa ti gbà láṣẹ Èdùmàrè ó tún dìgbà kan ná ó tún di ọjọ́ míì ọjọ́ re a ò ní sáré wá ara wa o a ní rógun àsúrépè o láṣẹ Èdùmàrè àwa ò fẹ́ ìtàjẹ̀sílẹ̀ àwa ò fẹ́ ogun àwa ò fẹ́ ìjà ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ogun àwọn Fúlàní ni wọ́n láwọn fẹ́ ogun àwọn Fúlàní ni wọ́n fi ogun tí wọ́n fi ń wá ara wọn kiri tí kì í ṣe àwa táwa dẹ̀ mọ̀ pé kí ni Olúwa ológun ni Olúwa Ọlọ́run ọ̀gá ògo ó máa bá a ṣe kí ni ó máa bá a palẹ̀ àwọn Fúlàní mọ́ ó máa pa àwọn ilẹ̀ Fúlàní mọ́ tìrantìran wọn a ò ní gbúrò wọn mọ́ nítorí pé ìwé mímọ́ ó jẹ́ kó yé mi pé ogun tí àwa rí ní èní àwa kì yóò rí wọn mọ́ láéláé bẹ́ẹ̀ ni Ọlọ́run máa bá wa ṣe ọ̀rọ̀ àwọn Fúlàní láṣẹ Èdùmàrè ó ti ṣeé ṣe Yorùbá Nation ó ti ṣeé ṣe ó dìgbà kan náà o
ẹ̀yin ìyá mi gbogbo àti bàbá mi gbogbo, ẹ ṣé mo dúpẹ́ o. Ilẹ̀ Yorùbá gbè wá o, àwọn ọ̀dàlẹ̀ inú wa àwọn nìkan ni kò ní gbè. Ó dàbọ̀, ẹ ṣé.